Ayọ̀délé. Mama, my love. Ooh, yeah. Látọjọ́ tó ti ń bá bọ̀. It shouldn't be you. Ayọ̀délé. Ibi ò fojú sí o. Ọ̀nà ò gbà bẹ̀ rárá. Not right now, you supposed to come ayọ̀. Ẹlẹ́dàá mi máa ṣe gbá bọ́dé. Èdùmàrè máa jẹ́ ń ṣìrìn. Jọ̀wọ́ wà lọ́rùn. Má jẹ́ kí mi lọ́jọ́ ẹbí pọ̀nà. Mọ́mí, ẹ kúrin ma. Ọkọ mi báwo ni? Fine ma. Àlàáfíà ni. Àdúgbò ọlọ́mọ. Ẹ pẹ̀lú mọ́mí, ṣé kò wà stressful? Mọ́mí ẹ sọ fún wa pé ẹ ń bọ̀, ẹ kò yọ sí wa wẹ́rẹ́. Mo mọ̀ máa sọ fún yín pé mò ń bọ̀. Nígbà tí mo ti dọ́dọ̀ ayọ̀ ní tiẹ̀ tí mo rí pé ó ń so oúnjẹ, mo á wò pé jẹ́ kí n fọ opportunity yẹn kì í fi wá sọ́dọ̀ ẹ̀. Mọ́mí ẹ ra ma ẹ ti wá rẹ tó láìkì yín jù nínú èrè àti èmi náà ìtẹ̀ mo mọ̀ láti ilẹ̀ ni mo ti mọ̀ pé wọ́n ló láìkì mi jù. ẹ gàmá. Ó ṣe jàre ọkọ mi. ẹ ti sẹ́wẹ̀ ma. Ó ṣe jàre. Ó ti wà okay. Èmi ni mo mọ̀ nǹkan tó tọ́ ni mo rí pé irú ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ dé ẹ nídìí nǹkan tó tutù láti fi jẹ́ kí ọkàn yín yẹn balẹ̀ dáadáa. Ojú yín dán sí ni wọ́n mi ẹ̀kọ́ lóka in fact ẹ ti fresh jù mọ́. Ọlẹ́yìn ọkọ mi náà ni o. Ṣé gàgé ìwà? Kí ni? Mom, ṣé kí n send ẹ by WhatsApp àbí by SMS? Okay, ó ti yé mi ẹ̀ sí ẹ̀. Account number bí. Just send it. All right, my dear. Dayọ̀ jókòó náà, ṣùgbọ́n sáré fi mọ́mí ilé ni. Bóyá òun wẹ̀ náà pé o ti ń kúrú, òun ga, òun ṣe nice débẹ̀ yẹn Dayọ̀. Òun wá sáré lọ gbé nǹkan àlejò wá torí nǹkan tó fẹ́ gbà àbí? O fẹ́ fi 20 naira gba 20,000. Ṣé lè yí ju nǹkan tí mo lè fi ṣe mọ́mí lálejò lọ ni? Ààrẹ ti yé mi. Torí pé mi mọ̀ nǹkan tó tọ́ ni ìwọ tó dẹ̀ mọ̀ nǹkan tó tọ́ jókòó síbẹ̀. Account number. Bó ṣe máa ń ṣe fún mi tẹ́lẹ̀ náà nìyẹn. Òun náà nǹkan tó máa ń ṣe tẹ́lẹ̀. Dayọ̀. Ìwọ Fẹ́mi àti ẹ lè má dá sọ̀rọ̀ wa. Mo ti gbọ́ jàre Dayọ̀, má worry. All right ma. Mọ́mí, ẹ sọ yín ní pé ẹ fẹ́ nǹkan kan lẹ fẹ́ sọ tí ẹ fi jẹ́ káyọ̀ tẹ̀lé wa. Bẹ́ẹ̀ni, òótọ́ ni. Má jẹ́ àfọ̀rọ̀ lè sọ̀rọ̀. Nǹkan tó gbé mi wá gangan, ọ̀rọ̀ ayọ̀ ni. Ayọ̀, ṣé mọ́mí ṣe ayọ̀ ṣe ìyẹn? Kò ṣe mí, rárá kò ṣe mí. Gbogbo document travelling àwọn ẹ̀gbọ́n ẹ̀ ti ṣe. Kò sí nǹkan tó kù tó fẹ́ ṣe ju pé kí Ayọ̀ kó lọ sí embassy kó dẹ̀ gba visa kó kúrò nílùú yìí. Mo dẹ̀ rí pé wọ́n ló lè bá sọ̀rọ̀ ní mo ṣe wá o. Mọ́mí, bí Ayọ̀ fẹ́ fi mí lẹ̀ ni, ó ní jẹ́ nǹkan tó ń ṣe nìyẹn. Ó lè má fẹ́ fi mí lẹ̀, ẹ ṣáà mọ̀rọ̀ fẹ́ wa mọ́mí. Ìwọ ṣáà béèrè lọ́wọ́ nǹkan tó fẹ́ gangan ṣùgbọ́n èmi fẹ́ kó kúrò nílùú yìí ni torí gbogbo nǹkan tó fẹ́ kúrò nílùú yìí ló ti wà ńlẹ̀. Mọ́mí, nǹkan tí mi ń wò ni pé tí Ayọ̀ bá wá lọ ń sìn, báwo ni ọ̀rọ̀ tèmi ṣe máa wá jẹ́ mọ́mí? Ìwọ fàyọ̀ lẹ̀ jẹ́ káyọ̀ lọ. Fàyọ̀ bá ló ti di dandan kí ìwọ náà tẹ̀lé. Ṣé ó ti yí ẹ? Ọkàn mi ṣe balẹ̀ báyìí ni. Mọ́mí, màá gbìyànjú, màá wá gbogbo ọ̀nà tí mo lè lò, gbogbo àyíníke ọgbọ́n tí mo lè lò láti lè fi bá sọ̀rọ̀. Ẹ ṣáà mọ̀ pé mo ṣe máa ń bá sọ̀rọ̀. Màá bá sọ̀rọ̀, máa gbọ́ mọ́mí. Ìwọ má wọrí, ṣé tó ń bá ti lọ, ìwọ náà máa tẹ̀lé. Mo ṣáà ti mọ ẹ̀yin méjèèjì. Wọ́n tẹ̀lé yàn kí mọ kó tún máa lé ẹ̀. Ṣé kí wá sọ pé kó má fẹ́ ni? Mo rí pé wọ́n ní dùnnú ẹ̀ náà. Nǹkan tó bá dẹ̀ ń dùn ọmọ mi nú, ó ti di dandan kó dùn èmi náà nú. Wọ́n má wọrí, ṣáàbà mi bá sọ́kùn tiẹ̀ kọ́kọ́ tiẹ̀ kó rẹ̀ lọ náà torí àmọ́ bí tìlú yìí ń lọ o. Àmọ́ bí tìlú yìí ń lọ o. Kojogo mi really fine, but tó bá ti kọrin báyìí ó wá dàbí ó máa look finer. Ó ti yà wá dàbí ìgbà tó yẹ pé ó fine ju bí mo ṣe ń wò ẹ́. Ó ń fọ́ ni Ọlọ́run. Ohun ẹ̀ lèmi fọ́ fún èmi ò fọ́ fún look ẹ o. Ṣé wọ́n tó jọ gébù? Ọmọ ṣe ẹ̀ ń fọ́ fún mi. Ẹ bí sẹ́mi ọ̀ brother. Báwo pẹ̀lẹ́?
Bàdá Adélé, mo wá láti wá pe àkíyèsí yín sáwọn kankan. Torí pé ní jò ní ìtẹ́wá gbalé lọ́wọ́ bá mi, ó láwọn àdéhùn kan tẹ́ ẹ bá wọn ṣe. Mo sì ṣàkíyèsí pé ó láwọn àdéhùn kan tẹ́ ẹ bá wọn ṣe tẹ́ ń ṣe. Torí pé ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ ọmọ ọ̀rọ̀ bọ̀ wọlé, ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ pẹ́ẹ́pẹ́ lẹ́pa, bẹ́ẹ̀ ṣe ń gbé dúró ẹ̀ ń gbé pupa. Kò sì sínú àdéhùn tẹ́ bá mi ṣe. Mo sì rí i pé láti ọ̀tẹ̀ tí ń gbé wọn lé náà ẹ̀ tiẹ̀ sọ pé àjàó wá gbélé kí wọ́n náà fi sára ní ní o kò dáa tó. Ṣé nǹkan tó ti torí ẹ̀ wá nìyẹn? Ọ̀rọ̀ ẹ kò máa ń fọ́ ní ìṣá. Ọ̀rọ̀ ẹ máa ń fọ́ ni. Ó dà pé ò ní iṣẹ́. O ti torí kíní wá síbí dọ̀. Mo fẹ́ fi sọ ọ̀kan fún ẹ. Ṣé o believe pé irú àwọn ọmọ táwa ń gbé yẹn tó ní wọ́n wá wa wá yẹn ṣàwáwù kan náà lẹ́yìn méjì jẹ́ làwọn ọmọ tó wá wa wá yẹn pẹ̀lú ẹ̀? Ẹ lọ fojú smedus ràn mí wo èmi ò sí lára wọn. Lẹ́bù tèmi kọjá tẹ́tẹ́ fi mú sí. Mo ní ọ̀rẹ́ kan lábúlé wa yìí, èmi àtẹ̀wọ́n àwọn olè ní òkòkò lórúkọ ẹ̀ ń jẹ́. Kò máa jó obìnrin lọ àtọ́tí àti sìgá. Tí a bá bẹ́ẹ̀ wà àwọn àbẹ̀tẹ̀ kan nílùú báyìí ọmọ kankan ọmọ ọmọ sọ̀rọ̀ 500 lọ́mọ kankan 500 ẹgbẹ́ ní sọ fún yín pàkíyèsí tó yẹ yàtọ̀. Jọ̀ọ́ nítorí Ọlọ́run olóòlọ́rẹ̀ kan ọ̀rẹ́ ẹ̀ yẹn òkòkò ló ń jẹ́ kò mọ̀jú sìgá lọ kò mọ̀jọ́ tí àtobìnrin ẹ̀dẹ̀ tó lọ́ ń gbọ́mọ 500 irú àwọn ọ̀rẹ́ tó gbọ́dọ̀ ní náà nìyẹn kò yẹ. Èmi sọ fún yín ni pé ẹ yàtọ̀ sáwọn kan lèmi mi wá sọ fún yín ẹ má sọ̀rọ̀ yín dà àwọn kan tí ìdílé àwọn aláìkíni la fi sọ fún yín. Kò sígbà tí mo máa wọ̀ bọ́ ìtí ìlú kan ò kí ń pa mí lẹ́rìn. O tún fọ́nì sí ẹ seriously kò fọ́nì. Kò ṣe pé nǹkan tó wá ṣe gangan ló fọ́nì bọ́ wíwú ẹ̀yẹn gangan ló fọ́nì anyway ọjọ́ ọ̀la lọ sọ́dọ̀ òkùnkùn báyìí kò tá fẹ́ lọ ṣe ọmọ 500. Ọmọ 500 orí ẹ pé ṣé o mọ̀ pé ìwọ làwọn ọmọ wá síbí ìwọ ló ń tẹ̀rẹ̀ bá mi tó bá ṣùgbọ́n tó ń gbá ọmọ oríṣiríṣi wá sínú ilé irú ilé òní wa máa sọ̀rọ̀ sí mi kò dé wá báwo gangan tó ń ṣe kò wá bá èmi ló wá ń bá báwọn nǹkan tó ń fà jọ mo fẹ́ bìnrin nǹkan lọ́wọ́ ẹ̀ ṣé girlfriend ẹ̀ ṣé kò wá òkè tó ni. Èmi ń kọ́mọkọ́mọ báwo ni wọ́n ṣe mọ̀ kọ́mọkọ́mọ ni wọ́n. Orun tí ń lọ tètè máa. Níṣẹ́ tó yẹ kó máa ronú báyìí fẹ́ lọ sọ́dọ̀ àwọn ọmọ ní 500. Òun sọ pé ó ara yé. Okun tí àwọn kan ṣe mí náà nǹkan tà. Ẹ̀yin kan fi mélòdì tí mo bá ń gbà sí yẹn gan ẹ̀yin kan wò pé níbo ni gifted singer ti wá olórí ayé àwọn ògànrà lẹ̀ pẹ̀lú talent video tí wàá fi hàn yín ẹ máa sáré. Bọ́ọ̀lù kí ló ṣe é tó ń rẹ́rìn nísìn ṣé o ti bìlíìfù pé nǹkan tó kọ yẹn nísìn nǹkan tó dá ló kọ sí nǹkan tá à ń ṣe mí. Máa ń kọ́ sókè náà ṣe é rí pòun mi láò dé ìtẹ̀kùnrin èmi nìkan ló yé èmi nìkan ló yé. Jẹ́ ṣe example kan fún ọ. O mọ̀ pé tó bá gbé speaker tó make sense tó ń gbé sílẹ̀ ẹ̀sìn tó ń play orin bọ́dọ̀ àwọn speaker kan gbélé kan máa play orin kan wá gbé àwùjá àwọn ló máa ń láwùjọ jù. Ìwọ ni wàá láwùjọ méjì. Mo béèrè náà ni. Èmi náà padà béèrè. Ìwọ ni kò dáhùn. Ìwọ ni wàá dáhùn. Nígbà tá a jẹ́ mẹ́ta tẹ́pọ̀ ẹ̀ méjì ló pẹ̀lẹ́ kọ́ra yín lórí tẹ́lẹ̀ fèmí sí tẹ́ bá kọ́ bí náà ṣe máa wọlé ṣó bá di kò dáadáa ẹ ti wà selfish. Ìdí mo ti ń kọ́ ẹ láti jọ nǹkan. Ẹ ò kọ́ mi dáadáa. Àní o máa bá a sọ̀rọ̀ jìṣẹ́ ó yá máa bọ̀ jẹ́ kó pẹ́ jẹ́ kó wá kó máa bọ̀ á jẹ́ kó báyìí. Àwọn olórí ń dáràn tí wàá wọ ìtọ́. Èmi nìkan ló yé. Lóògùn náà ni wàá fi kọ́. Àwa ìbọ̀bọ̀ ìfarabalẹ̀ èèyàn fẹ́ kọ́ ẹ nìkan o ti ń bẹ́ o ti ń tẹ̀ wàá ní kó mú ẹ mọ̀nà kó fi bọ́ ṣe ń tẹ̀ hàn ẹ̀. Lórí kí ó wù mí kì í ṣe bí Ṣínà Peter ó máa kó ẹ sábà ẹ á kọ́ mi kí ọkọ̀ máa ń tẹ̀. Bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ tí bá kọ́ ẹ ń sìn tó bá tún lọ ṣe bẹ́ẹ̀
mi ní kọ́ ẹ mọ́ o. ẹni ìwọ náà máa mú lọ síbi tó le. ṣe promise kó àfarabalẹ̀. máa farabalẹ̀. torí o máa ń fẹ́ bẹ́ẹ̀ ni. níbo la ṣe dénga náà ok. ó dàbí. kí ló ń tẹ báyìí náà. bọ̀bọ̀ yìí kí ló ń ṣe wọ̀gbọ̀n ìwọ́kan tó ń kọ́yàn ní nǹkan nígbà tó fẹ́ kọ́yàn ní nǹkan sí tó wá lọ mú accidental note báwo lè fẹ́ beginner ẹni tí ò ti mọ̀ kankan nípa ẹ̀ báwo lè fẹ́ kó understand ẹ̀ wàá kọ́ from the root ni. ẹ̀dùn náà ṣe accidental note tí wà nínú music ni. ẹ̀ nà accidental note wà ń bẹ̀ náà. ìwọ náà máa kọ́ mi accidental note kí n má padà lọ ní accident. má padà lọ ní accident. ṣé accident là ń sọ ṣé àti bẹ̀rẹ̀ kọ́ mo ti kọ́ ẹni ṣe bíbí tá dé ní mo ti. ká tún bẹ̀rẹ̀ again. ìwọ náà farabalẹ̀ kọ́ yóò tó wà máa kọ́ yín. dòdò ṣé wàá máa kọ́ sí wa di teacher àbí. no mi ò bẹ́ẹ̀ jà náà. bí a kò wá bọ́ sí kó máa kọ́ torí òun náà láti jẹ́ mẹ́pọ̀ wọ̀n jù mí lọ nìyẹn. mo kàn ń sọ fún ẹni mi ò ní kó máa ṣe kinní o kàn ń lejú lórí kinní gan. bóyá kéde máa lọ kó ó bẹ́tà ó ti ẹ̀dá kó rẹ̀ jáde lórí jáde ó ń disturb wa. ẹ àlàyé. Lizzy bóòlù ṣó ti yá lọ nìyẹn ni. 3 days ẹ mọ̀ kí weekend tí a sáré tọ́ nìyẹn máa dẹ́rẹ̀ ní láti lọ sẹ́kọ̀ọ́ mo ní nǹkan tí mo fẹ́ lọ ṣe nílé so mo ti lọ. ó lágbára ṣé owó mọ́tò wà lọ ìṣá. mo wà òkè mo check body lensing àbí ẹ̀yin náà ṣe wọlé. èmi náà ṣe ń bọ̀ mo ṣe ń bọ̀ láti. Okay. Bro, mi gbẹ̀rẹ̀. Ó ní nǹkan kan tí Délé bẹ́ẹ̀ sọ. Ó lọ́rọ̀ kan tó bá mi sọ, mo lè fẹ́ fún wọn lánsà. Mo sún wà náà. Kí tiẹ̀ ní nǹkan tó bẹ́ẹ̀ sọ náà ṣé o lè sọ fún mi náà? Ìké ìbìdùn. Ẹ wo, ẹ má wọrí. Ẹ rí ìkẹ́ o. Bọ̀ ìwọ bẹ́ẹ̀ fún lánsà sí o, àárí àbí. Ókè, mo kó tó máa kẹ́lẹ̀ pé jẹ́ kí mi fún ẹ ní nọ́mbà Délé. Ṣé ìṣeré ni? Mo gbọ́ nọ́mbà àtàlẹ́ sọ fún mi. Nọ́mbà Délé náà. Tí mo túbọ̀ lórí àbẹ̀ o. Ẹ wo ó máa pẹ́ o. O mọ nọ́mbà Délé lórí. Ẹ nà ẹ má wọrí máa pẹ́ ọ̀dọ́ ẹ̀ lọ́sọ̀. Jọ mo ní tiẹ̀ nídìí nọ́mbà Dayọ̀ boyfriend. Mo ń bọ̀ ẹ jẹ́ kí n fún yín ní nọ́mbà ẹ pé old ó ṣe change sí mi sómi ilé mọ nọ́mbà ẹ̀. Nọ́mbà ni máa fún yín lórí. Dúró nọ́mbà boyfriend yẹ gangan o ò mọ̀ lórí. Nọ́mbà Dayọ̀. Nọ́mbà Dayọ̀ boyfriend yẹ o ò mọ̀ lórí. Ẹ lọ gba nọ́mbà mi. Dúró o dẹ̀ mọ̀ nọ́mbà Délé lórí. Ó nọ́mbà ni ẹ láìkì wàhálà mo láìkì bọ̀dà Délé. ṣé bẹ́ẹ̀ ni tí èèyàn nífẹ̀ẹ́ yọ máa mọ gbogbo nǹkan nípa ẹ̀ pátá lè ẹ wo mo láìkì ẹ̀gbọ́n Délé o gbogbo nǹkan tí mo gbà ẹ̀ ti nípa mo láìkì. ẹ dẹ̀ ṣú ọ̀pọ̀ tẹ̀ sọ. bẹ́ẹ̀ ni etí mi ni mo fi gbọ́ gbogbo nǹkan tó ń sọ pátápátá kódà gan ó tún fún ní 40,000 ṣé ibi tọ́jú orí mi dé ń sìn ṣé irọ́ ló kù tí mo fẹ́ máa pa. Délé fún Lizzy ní 40k. ọtí mo sọ yẹn ẹ dì í mú pé òótọ́ ni mo sọ fún yín. Délé fún Lizzy ní 40,000. bẹ́ẹ̀ ni. Ayọ̀délé mama ìlà o. Délé, you are a betrayer. Ṣé o ti gbàgbé ibi tá a ti jọ ń bọ̀ ni? Láti nursery school ma láti bọ̀. Tá a fi ṣetán ní school. Tá a tún serve in the same location. Why? O wá betray mi torí obìnrin. Ṣé torí pọ́lọ́hún ti gbà fún ẹ léni? Change dẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀. Time ma ní gbogbo nǹkan. Ó máa rí báyìí fún ẹ léni ma ní. Láàárín ìṣẹ́jú kan sí ìṣẹ́jú méjì, ìgbà máa ń yí padà. Kò yẹ kó jẹ́wọ́. Ìwọ wá fi 40k entice ìyàwó mi, ẹni tí mo ní lọ́kàn tó mọ̀ pé òun ni mo nífẹ̀ẹ́ jù nínú obìnrin tí mo kó káàkiri. Ó wá fi 40k entice. Ṣé o fi 40k entice Lizzy? Take time, man. Now, hold on. What's my rush, Joe? Jẹ́ ká lè pẹ̀lú rẹ̀. Take time.
No. Stop. Hold on. It's my rush. Tani. Ló ṣe tó balẹ̀ please. Ẹ̀gbọ́n Délé kò yé mi. Kí ni? Yàrá yín lẹ mú mi wá. Kí ló ṣẹlẹ̀? Dayọ̀ ńkọ́? Dayọ̀ sọ fún mi pé òun lọ sọ́dọ̀ ẹ̀. So mo rò pé ó yẹ kẹ́ pàdé náà, ṣé o pàdé rárá ni? Dayọ̀ lọ sọ́dọ̀ mi. Kò sí kankan tó ṣe fún mi, kò pè mí. Dayọ̀ pè mí. Ó sọ fún mi pé òun bọ̀ lọ́dọ̀ ẹ̀, ó dẹ̀ ti á dẹ̀ máa dúró sọ̀rọ̀ báyìí sí ni o. Àbí wàá tètè lọ bá. Kí ló ṣe ẹ́? Ó dẹ̀ ní kan tí mo fẹ́ sọ fún yín o. Okay. Ọ̀rọ̀ Dayọ̀ ti sú mi. Ẹ wo ẹ bá mi bọ́rẹ̀ yín sọ̀rọ̀ o. Ọ̀rẹ́ yín ò tọ́jú mi. Ẹ bá bọ́rẹ̀ yín sọ̀rọ̀. Ẹ wò bóyá rò bí afá ìbọn ìlọ fi ṣe. Tèmi náà tí wàá wò pé ọrọ̀ oṣù làparò ń kú sí ọrọ̀ oṣù làparò ń kú sí. Tó bá yá owó yẹn máa padà o. Fine men wà ń ta o. Àwọn ọkùnrin gidi wà ń ta tó fẹ́ fẹ́ mi, tó fẹ́ fi owó fẹ́ mi, tó ń kẹnu síbi tí mo ní rárá mo ti lẹ́yìn tí mo fẹ́ fẹ́. Ẹ wò tó bá sùn mi máa fi lẹ̀ o. Láti bí oṣù mẹ́fà sẹ́yìn 6 months ago kí n máa béèrè 20,000 lọ́wọ́ boyfriend mi kó má fún mi 20,000. Ọ̀rẹ́ mi ò tọ́jú ẹ̀, ó dẹ̀ ń fáìn bẹ́ẹ̀ ó dẹ̀ ń dán. Wo bó ṣe rí ọ̀rẹ́ mi ò dẹ̀ tọ́jú ẹ̀, tó bá ti fẹ́ tọ́jú ẹ̀ ńkọ́ wo àwọn tó ń sọ fún pé wọ́n ló wọ́n ṣe kinní kan ẹ̀ o lè fẹ́ wọn, èmi gangan ni wàá fẹ́. 20,000 ṣé nǹkan tó ń ṣe nìyẹn? 20,000 òun ló ń ṣe ó dà máa dọ́gbọ̀ ẹ̀fẹ̀ máa fẹ́ 40,000. Lóòótọ́ ẹ máa fẹ́ jọ mí lójú máa ní. Kó lè bá a mọ̀ pé mo mí nìkan tí mo sọ ìsinsìn máa transfer ṣe é sí ẹ mú àká nọ́mbà ẹ wá. Oya 00 00 49 49 78. Dayọ̀ jọ mí lójú o. Ọ̀rọ̀ orí bó ṣe rò yìí o. Ṣebí tiẹ̀ náà ni mò ń ṣe. Mi ì fẹ́ jẹ́ kó ọmọ yìí lọ because ojú ọmọ yìí ti ń wà ń ta nítorí àwọn ìwà tó ń wù. Ó dẹ̀ sọ pé òun béèrè owó kan lọ́wọ́ ẹ, mo dẹ̀ try láti bẹ́ẹ̀ fún lówó yẹn so that màá lè calm ẹ down. So o lè rorú nǹkan báyìí rò mí, ìwọ tó sọ pé mi àti ẹjọ́ ń bọ̀ láti nursery school tó bá tiẹ̀ gbọ́ nǹkan tó tiẹ̀ jọmọ́ bẹ́ẹ̀ ṣó yẹ kó tiẹ̀ believe. I'm so sorry, ma. I'm so sorry to you, please. I'm sorry. Bí ìyá ẹ ṣe sọ̀rọ̀ fún mi lọ́jọ́ yẹn, ètí ń wo ni mo rò pé ó ṣe ní lọ́jọ́. I'm so sorry. Láyọ̀ anything tó ń bá sọ fún ẹ, ó yẹ kó mọ̀ pé mi lè dalẹ̀ láyé. Yes, but ó ti jọra wọn. Possible mi lè dalẹ̀. Èmi àti ẹ ó ti pẹ́. A ti try ìgò látàárọ̀ náà. Ṣé ẹni tá à ń dúró dè ò tí yẹ kó dé bí mi? Ṣé o mọ táyì tí mo fi dúró dè wọ́ títí tó ń gbá tó ń máa wò? Wá ẹ ti pé méjì o, ẹ̀yin obìnrin méjì ni ẹ wà ń bí o. Jẹ́ kí mo ń dúró dé Dayọ̀ náà, jẹ́ kí Dayọ̀ dé náà. Babe, ṣoṣo pé ànífàlẹ́ wọlé báyìí. Má wọrí. Bá mú fóònù bẹ́ẹ̀ gbé Dayọ̀. Picture náà ni picture. Mo fẹ́ pe ẹ tán dúró dé nínú fuck up. Àwọn ẹni yóò tún wálé ní ṣá. Àwọn ẹni yóò tún wálé ní ṣá. Ó yá ṣí shop. Nígbà tí wọn ò ṣí shop, bá wọn ṣí shop. Ṣebí mo sọ pé kó yẹ ká lọ síbi tí mo suggest. Ẹ wo bí tó gbé mi wá sìn. Ibẹ̀ kọ́ ni wọn ṣí shop yìí. Ní ìmọ̀ pé bó ṣe máa rí lélẹ́yìí. Ẹ ló jàre. À ń dúró díẹ̀ náà, gba ló máa ṣe tán. Má bínú. Nǹkan tí mo fẹ́ ṣe ni mi ò tí ì rí ṣe. Kò yẹ ẹjọ́ tó rọ Ọlọ́run fún mi ní 4 hours, màá join yín bẹ́ẹ̀. 4 hours kẹ̀, owó time ọwọ́ ẹ̀ ni. 4 hours. Wo ṣó tí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí? Bí mo ṣe wà ibi ń pa mí seriously, jẹ́ ká máa lọ.
jẹ́ ká máa lọ. ẹni sùúrù. Ó mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀. Àwa bí sùn sí. Etí yẹ. Bí a tó bá ti dọ̀la à ń mú ẹ. Èmi á jí mú ìmọ̀ bẹ̀ lọ́la. Okay. All right, later. Ó fi pí ẹni. Ìwọ tó sọ pé ó fẹ́ mọ fíléèjì wa. Màá kọ́ bàbá fíléèjì lẹ̀ ebi ń pa èmi jẹ́ ká lọ. A máa jẹun náà, a máa jẹun, má wọrí. Let's go please. Màá tẹ̀lé. Let's go. A máa lọ sí ọ̀dọ̀ ọmọ. A máa lọ sọ́dọ̀ grandma mọ́. Mo dẹ̀ ń sọ̀rọ̀ dẹ̀ tó sọ pé. Ṣé kẹlẹ̀ adé ṣe ní tó tí mo ti bá ń lọ. Ṣé o máa ti gbà tó ti ń sunkún pọ̀ fẹ́ lọ sọ́dọ̀. Ìjà ó fẹ́ lọ rí wọn. Ó fẹ́ rí wọn. Ó yá. Girl, this one is very sweet like this. Ṣé kò ṣe wá ti kọjá bí tán? Àti kọjá. Okay, oh, like it. Mi like it now. Farabalẹ̀, ṣé mo ṣe ń drive yìí? Ó ṣe máa drive àbọ̀ ó mọ̀ pé ìlú la wà yìí. Àwọn aráàlú yìí. Ṣé ó lè yára? Oh, serious. Ojú ọ̀rẹ́ lójú ń tiẹ̀. Ṣé yẹ kí wọ́n máa support wọn? Ṣé bọ́ọ̀ rẹ̀ ti mi nìwọ? Ọ̀rọ̀ sí yìí. Ó rí ìlú gbogbo gẹ̀ẹ́dẹ̀. Aláì ó ju ẹ̀gàn. Ṣebí mo ti abájọ ẹ̀. Mo ti lọ sílùú tiẹ̀ rí. Ṣé o gbà ṣé o pé mo ti lọ lù tiẹ̀ rí? Ṣé o pé mo ti lọ lù ẹ̀ rí? Ṣé o mọ̀ pápá ìlú wa lọ? Alábòsí ni ẹ, alábòsí ni ẹ, Ọlọ́run. Ó ṣe pàtì kọjá ẹni. Ga o. Mo ṣe mistake. Ṣé àti pé grandma? Ọkùnrin ló yẹ kí n mú lọ́rẹ̀ẹ́ Ọlọ́run. Kíkẹ́ Ọlọ́run. Ọ̀rẹ́ pàbí, you know I love you. Mílẹ̀ jọ. Kí ló ṣe ṣára ti àdúródé? Ṣára ti gbé tán ni. Lọ́pọ̀ jẹ́ ìgbésẹ̀ wa bí a máa ráyè bẹ̀rẹ̀. I just wanna surprise grandma. I didn't even know say you go be like this. Yeah. Mo ṣojú àwọn pàdé mi. Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Kí ni ká ti gbọ́? With all my qualifications right now. Kí wọ́n máa gbó ṣáájú ní gbangba. I dey pray to God every day. Baby tójú Ọlọ́run ò dé. Orí mi ẹsẹ̀ mi má ṣe gbé mi débẹ̀ láyé kan ṣoṣo tí mo wáyé o. It's going far a surprise. We don't know in this is difference. Orí mi má gbà pàdé fún mi o. Ẹ jẹ́ kára wá bẹ̀sẹ̀ lédùmarè ká má ṣe ṣìrìn láyé o. Ayọ̀ àti délé wọn ti há sínú òfin Elédùmarè ló lè yọ wọn. Ìláyé Elédùmarè o. Bójú wọlé yọ ayọ̀ àti délé o. Láéláé òdòdì kàkà kọ́mọ Ọlọ́run jì sí kòtò mọ̀nàmọ́ná wá ṣiṣẹ́ ìmọ̀lẹ̀ fún. Ọ̀tá fà sókè. Ẹ̀jẹ̀ wò. Máàmí. Pẹ̀gbọ́n èrè ẹ̀jà fún ẹ̀ wá. Àtẹ̀sà ọmọ rẹ̀, màmá ń bẹ̀ yín o. Máàmí, àṣàwù lọ́dọ̀ bàbá lókè. Ọ̀pọ̀ mo ní owó àjọ torí bẹ́ẹ̀ àní ìgbà lẹ́nu àní rí ìgbà mọ́. Ọ̀pọ̀ mo ní ọba kó fún ọkọ wa. Má pẹ́. Wo mi. Ìwọ wá ọ̀dọ̀ ìyá ológi. Ọ̀pọ̀ wọ àgbàdo àtọ̀run tó kọjá pé mo ní ọkọ̀ fún ọ. Kọ́ gbà wá bí àbá gbà wá bó ti pọ̀ kọ́ gan-an ní gbà o. Owó àgbàdo tó rà ń jọ ṣiṣẹ́ ẹ̀kọ́ ni o. Yára lọ mọ̀ pẹ́ o. Ìwọ tẹ̀lé mi àgbà. Ìwọ tẹ̀lé mi. Ẹjọ́ ilé ìyá ẹlẹ́kọ̀ọ́ náà ń lọ. Màmá ẹlẹ́kọ̀ọ́ màmá mi nìyẹn àmọ́ màmá mi rán mi ṣẹ́ o ṣùgbọ́n yín mú mi débẹ̀ ẹni tó báyìí. Ẹ ra o ará Èkó.
Alẹ́ Èkó. Ẹ káàbọ̀. ẹ sọ pé màámi ni. Mo mẹ́lẹ́kọ̀ọ́. Màámi nu. Ẹ máa bọ̀ ìmú yín dábàá wa. Kí ló ṣe yín náà? Ẹ máa bọ̀. Kíkẹ́ kí ló ṣe yín náà? Ìṣẹ̀lẹ̀ náà mi ó ṣe wo. Ẹ máa bọ̀. Àti ọba ilẹ̀ wa. Ọmọ tó ṣẹlẹ̀ kọ̀mú àníṣó máa fẹ́. Ìwé ìdábàá máa fẹ́ chocolate ṣó ti dẹ́ bọ̀. Orí mi lè dá mi. Kíkẹ́ Àǹtí. Ibi mo ti dé lu ẹ̀ nínú. Kí ni gbàgbé lóbi Ekuru ló ń fún wa jẹ náà. Ekuru ló ń fún wa jẹ lu ẹ̀ náà. Orí mi lè dá mi ó ṣe kú. Àwọn ẹgbẹ́ mi mọ chocolate. Ẹ máa bọ̀. Ẹ máa bọ̀. Ìmú ìdábàá wa. Aráàlú ò mọ chocolate. Ẹyin padà. Ọládélé, ìwọ ni. Òun gangan ni. Tẹ́ ẹ bá gbọ́ sí mi lẹ́nu o, tẹ́ ẹ sì gbà. Tẹ́ ẹ bá rántí ń jọ kìíní àná wípé mo wí fún yín pé ẹ̀jẹ̀ yín tó bá jọ́ ọmọ yín tẹ́ ẹ bá kọ́kọ́ fojú rí òun ni yóò gbé òòṣà o. Ṣàwùmí kò ní gbé, kò ní fẹ́ gbé ṣàánú mi. Kò ní gbé ẹ mọ́mọ́ ti torí wípé ẹ jábúrò bàbá mi lẹ fi ń sọ fún mi wípé ọmọ yín ò ní gbé ọ̀dà náà tí ò bá gbé mo fẹ́ kẹ́ ẹ rántí o àbúrò tèmi gangan tọ́jẹ́ bílé mi gangan nígbà tọkọ tí ò gbó òòṣà yìí ẹ rántí tó ṣẹlẹ̀ sí o. ẹ máa sọ wípé wọn máa fòṣà lọ mi òòṣà báwo ṣé wo ọ̀rẹ́ ṣé ká máa lọ sí èkó jáde ló ṣẹlẹ̀ ọgbọ́n kan tí bọ́lá mi bá mi fà á. òòṣà yìí mi ká àti ẹ̀dùn náà kódà bó bá jẹ́ ọjọ́ kan ni mo fi jù ọ́ lọ ọba fún mi lọ́wọ́ tèmi tí n bá bọ̀ sọ̀rọ̀ mú gbọ́rọ̀ wọ́n ní ká wí fún ni ká gbọ́ àwọlé alára ká sì sọ̀rọ̀ fún ni ká gbọ́ àwọ òkè jèrò ọ̀rọ̀ òótọ́ ọ̀nù tó ń wò ọlájẹsẹ́kù ojú ọ̀rọ̀ ṣé bọ́mọ ìyá mi ni ọ́ kété tí mo fọmú ìyá wọn lè lọ hàn bí n bá fẹ́nu mi yìí bọ̀ sọ̀rọ̀ jẹ́ gbọ́ ṣùgbọ́n bí n bá fi kébì fún ọ bó ti jọmọ ìyá mi ìbọn ọba jẹ́ inú ní oorun ọ̀pá. bàbá kí lẹ̀ ń sọ gan tí kò tiẹ̀ dùn báyìí máa sọ pé pàdé ìbò ìdùn tó yìí big boy like this kó a máa gbó ṣàlínú abúlé mi it is not done kò possible bàbá. ẹ̀gbọ́n mi ṣe rí nǹkan tẹ̀ ń sọ yìí kò lè jọ ni ṣé rí lẹ́kọ̀ọ́ tẹ̀ ń wò yẹn ní ramali kọrin síbẹ̀ o ó ní èkó dùn máa wọlé tó bá ti lówó lápá wá lówó lápò tá à ń ná lẹ́kọ̀ọ́. bọ̀dá mi ẹjọ́ tó rẹ kà mí kúrò mi lè gbó ṣàrà rárá fún ọ̀rẹ́ mi. ọ̀rọ̀ rẹ ṣe yé mi ni nọmọlì gangan ìní sí ọlọ́nà ó ní kọ́mọdé rẹ kọ́ wá rúgbó èṣù olóòlówó lọ́wọ́ dákun nọmọlì ń tẹ̀ ń lọ jójó rẹ̀ ń kí ni òun ta ní gbọ́ díẹ̀ díẹ̀ lọ́wọ́ èṣù ní gbà lọ́wọ́ rẹ kò yí ọ ọ̀yà wọlé báyìí. ẹ wò bọ̀dá mi kò lè jọ́ pàdé mi jẹ́ ká máa lọ sẹ́kọ̀ọ́ máa ìṣonú mọ́tò. ẹ ṣe máa ṣòro fún mi ẹ ṣe máa ṣòro fún mi ẹ ṣe máa ṣòro fún mi bọ̀dá mi ní ìwé náà wọ́n jẹ́ ká máa lọ́nu mọ́tò jàre. ọ̀sà yìí ni ká. ọ̀sà wọn ló yin yín ká. ọ̀sà yìí ni ká. ọ̀sà wọn ló yin yín ká. dárídárídárídárídá o ọ̀sà Gbejo ọmọ yìí ọmọ kankan ẹ̀yin ọ̀dà ó ní bọ́mọdé ọ̀bà mẹ́wẹ́lẹ́wẹ́ tí ó sì mọ̀wé lówè ẹja jẹ́wẹ́ lé lọ́wọ́ ká sì jówè kí n tiẹ̀ ń tèmi mo jẹ́rìí òòṣà bàbá ńlá bàbá mi òòṣà Gbejo
kéèyàn ọmọ tọ yóò tọ yàn ẹ máa lè kó ná ọmọdé àbí ìjọ rẹ̀ ń jọ lẹ́ ń ná owó díẹ̀díẹ̀ ni ọ̀n tó lọ díẹ̀díẹ̀ nu ó ṣàgbéjọ́. ṣèbóyè kóró tọjọ́ ìnira ọjọ́ ìyà jìyà lórí ọmọ ẹ bá dẹ̀ jẹ́ kó jẹ wọn mọ́ yé. ẹ̀wọ̀n ọmọ tó yẹ kó gbogbo ìdílé tó yà wèrè ẹgbọ́n kí la máa ṣe ẹ̀wọ̀n ọmọ tó yẹ kó gbogbo ìdílé tó yà wèrè èyí ká màmá o. wẹ́ẹ́ dúró níran àmọ́ kò ṣe bí wèrè dúró níran àmọ́ kò ṣe bí wèrè ṣáájú kan. bírù nǹkan bá ń bá wá wù yìí kó ṣẹlẹ̀ sẹ́jì ara yín náà ẹni ọmọgbé ẹni ọmọgbé ẹni ọmọgbé o. padà ní iṣẹ́ odò ọba iṣẹ́ ọba ò ṣe é má jẹ́ odò ọba ò ṣe é rọ́ọ̀lù. bẹ́ẹ̀ ni ìyá mi àmọ́ grandma possible ẹ ṣe máa gbé òṣàjò kiri ìlú irú gbóná tí ń ṣe yẹn mi ò lè gbé mi lè jó pẹ̀lú òṣà ò máa gbé. kó lè ṣe ń tó lè kò ní rẹ. grandma kò possible kò possible. yóò pọ̀ ni ó gbọ́dọ̀ yóò pọ̀ ọ̀dàpọ̀ ayé rẹ̀ ò ní bàjẹ́ kò possible grandma. ayé rẹ̀ ò ní bàjẹ́ ẹ bá bẹ́ẹ̀. Màmá ẹ má bínú o ìkọ̀kan ò yé wa nú ọ̀rọ̀ ẹ̀ má dẹ̀ fẹ́ kẹ́ ẹ láyé wa ẹjọ́ tí ò bá gbé òòṣà yẹn jó kí ló máa ṣẹlẹ̀ gan-an. lọ́lọ́ olúwa ayé rẹ̀ ò ní bàjẹ́ bẹ́ẹ̀ kọ́ Gbejo. Grandma báwo ló ṣàtàn sọ yìí báwo ló ṣe lágbára tó. ọmọdé ọmọ ogun pè lẹ́fọ̀ọ́ nígbà kan rí. ẹ jọ ilé bàbá kan là ń lọ. Bàbá wo nìyẹn? Wọ́n sọ pé ilé bàbá Òṣàwùnmí. Bàbá Òṣàwùnmí. Ẹ lọ báyìí kẹyà báyìí. bẹ́ẹ̀ ni èmi gangan lòdì lóòrùn kan bẹ́bẹ́ bàbá tó bí mi lọ́mọ lọ bẹ́ẹ̀rì lóòkùn èmi lò Ṣàwùmí tẹ̀ ń béèrè ẹ wò bógun bá dé ẹ jẹ́ kí n ti ń bẹ lára kó mọ́ ọ ṣiṣẹ́ bọ́tẹ̀ bá ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀mí fọ̀ lóhùn kó mọ́ ọ jà ńlẹ̀ ìròyìn ẹ dákun kí n mo lè ṣe fún yín o. kọ́mọ̀ bá sí náà ni bàbá àtẹ̀kọ́ ni àti wá a dẹ̀ gbọ́ pé wọ́n ní òòṣà kan wà ní inú lóyún wọ́n sì lẹ́yìn kankan ẹ̀rẹ̀ wà ní jàjẹ́ ìdí nìyẹn tí a fi wáyé àbíbáwò. ọkàn mi ṣe balẹ̀ ni. ẹ ṣe bàbá. inú mi dùn ẹ ṣe gan. bẹ́ẹ̀ náà sì lára mi yá pẹ̀lú àyà mi ga sókè tẹ́lẹ̀ mo kọ́kọ́ rò pé ẹ gbéjà wá ni ṣé pé ẹ gbéjà wá ẹ ti gbọ́ pa òòṣà bàbá mi òòṣà Gbejo bẹ́ẹ̀ bá ń gbọ́ Gbejo lòrò òrìṣà Gbejo Gbejo lòrò òòṣà Gbejo lòrò Gbejo lòrò ẹ gbọmọjó ẹ gbọlájó ẹ ní gbẹkújó ẹ ní gbé ẹrùjó ẹ gbé ọrọ̀jó pẹ̀lú èmi mo wí bẹ́ẹ̀ fún yín lágbára òòṣà Gbejo. ẹ wo bàbá wa ṣe rí òòṣà Gbejo tẹ ẹ sọ yẹn gọgọgọgọ náà pé orúkọ ẹ wo àwọn àmọ́ ẹni àmọ́ tẹ bá máa ta fún wa ẹni àmọ́ ẹyin kan lè mẹ fún wa. bàbá ṣe rí bí èkejì mi ṣe sọ yẹn gan bẹ́ẹ̀ ló ṣe rí o
iyekíye tẹ́ ẹ bá fẹ́ bó jẹ́ cash ni bó jẹ́ transfer ni a ready láti san báyìí. Bẹ́ẹ̀ ni bàbá gẹ́gẹ́ bí ẹnì kejì mi ṣe sọ yín báyìí ṣé rí iyekíye ni o iyekíye tẹ́ bá pè fún wa a ready láti fún yín káwa ṣáà ti rí òòṣà yẹn ká gbé kúrò ní ìbáyìí ni. ẹ fẹ́ rí òòṣà bàbá òòṣà ìdílé tiwa òòṣà Gbejo. Baba is my babe. Ikú ọ̀pẹ yìí. Tọ́lá fẹ́fẹ́ ní ìlú lórúkọ rẹ̀. Let's go. Ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ń lórúkọ. Ṣé bí bẹ́ẹ̀ náà wá ni? Òòṣà bàbá tó bí lọ́mọ, òrìṣà Gbejo. Ìlẹ̀lẹ̀ ẹ̀fẹ́ fowó rà. Bẹ́ẹ̀ bá ra ẹ̀ ní délé. Ọ̀tẹ̀kùn, ọ̀rẹ́kùn, òfokùnsẹ́kùn lọ́rùn, ògbówó ẹ̀kùn, àtòfokùn sẹ́kùn lọ́rùn. Bẹ́kùn bá jáde tó bá bú ramúramù. Kì í ṣe máa bá lẹ́nì kankan ní òdùó. Òòṣà bàbá. Wọ́n ní pánsá òfúra pánsá já. Ajá òfúra àjájì. Ọmọ bá tí òfúra àfàìmọ̀ kọ́mọ̀ padà sí. Ṣé kìí ṣe fáwọn ará bíi ti wọlé gbé òòṣà bàbá? Òòṣà Gbejo. Sábúrì. Ó máa wà ní. Sábúrì o. Àkórí àparò jákò. Báyìí sí. Àwọn onígbọ̀ yìí. Bóòlù. Ìjà ẹ̀rọ ti ń bọ̀. Òré ti dé. Kámọ̀ tó pẹ̀lú ìrọ̀rùn ti dé. olórí ni orí wọ́n. Ọ̀nà àti làwọn ti dé nínú àbúlé. Ó dé o. Oríire ló jẹ́ wá ní padà lórí burúkú. Àṣẹ! Sábúrì, sórí bá a ṣe ń ṣe káàkiri nínú abúlé nínú ìlú yìí tóyàn fojú wà pé a lè sóríire. A máa rí padà lálẹ́ wù bí ojú. Àbóòrí. A máa ti sóríire. Bẹ́ẹ̀ni. Sábúrì, ọ̀nà àti là ti dé. Bẹ́ẹ̀ni. Ọ̀nà àti oríire ti dé. Bẹ́ẹ̀ni. Ẹ wá dúró. Lábẹ́bí. Gbogbo bí ta bá ti fẹ́ là, ta ti máa sóríire, ta máa dolówó, ta máa dọlọ́rọ̀, ká lè pa ẹnu àwọn olórí burúkú mú. Ó dẹ̀ pọ̀ jù. Tó ṣe pé àwa alápá má ṣiṣẹ́. Àwa ò lówó lọ́wọ́. Gbogbo bí ta bá fẹ́ là, mo ṣetán láti tẹ̀lé yín. Wo bí Sábúrì mọ́ jìra kan. Sórí ọ̀nà àtìlà tó wọnú ìlú yìí. Kì í mọ̀ ṣe kékeré. Tó bá ń gbọ́ kì í mọ̀ ṣeré. Kì í mọ̀ ṣeré. Oríire tó wọlé tọ̀ wáyìí. Olódùmarè ló sílẹ̀kùn ọ̀la. Ló wá sílẹ̀kùn ọ̀la. Àfi gbẹ̀ nínú ìlú yìí. Sòṣè báyìí tí rírí. Kò wá tún ṣe inú ìlú nìkan. Ọ̀dẹ tiwa ló dé sí. Ọ̀dẹ wa ni. Ó Sábúrì, òun ni àwọn ará Èkó tó dé sínú ìlú wa yìí. Ọ̀nà àti ilẹ̀ wa, òun ló dé. Wo bí ìwọ ti mẹ́nu ẹ̀, èmi ti mẹ́nu ẹ̀. Ẹ̀jákùn náà mẹ́nu ẹ̀. Sábúrì, ṣé o mẹ́nu ẹ̀? Mo fẹ́ mọ̀. Ṣẹ́nu ẹ bò. Ó bò. Ṣé ó bò? Ó bò. Ṣé o lè gbé yàyẹ? Ṣé o lè sọ jáde? Láyé. O ṣàwọ̀ ẹnu. Láyé o ṣàwọ̀ ẹnu. Má bọ̀. Gbejo. Kí ni? O jẹ́ Gbejo. Láìsọ ni wàá pa àbójó ní gírì ni. Kò ṣàgbéjó là ń sọ̀rọ̀ ń pa yìí. Kò ṣàtí gbogbo ìlú ń wárí fún. Èwo ni wèrè báyìí? Nígbà tó pariwo nísìn, ó ṣe gbọ́n òòṣà Gbejo sáfẹ́ lọ gbé òòṣà ṣẹ̀sìn ni sí táwọn ará Èkó tó ń gbé lọ náà wọ́n fẹ́ lọ máa kẹ́kọ̀ọ́ máa gẹ̀ ni ìwọ ń wèrè gan. Ọ̀rọ̀ pọ̀ tẹ̀ fílẹ̀ sórí oríire kò wèrè o oríire kò wèrè o oríire tó ń wò láyé yìí ẹ wèrè o kò wá. sórí bó ṣe ń worí ẹ̀ yìí ń kọrin nìyẹn já fílẹ̀ já lọ́tọ̀lọ́tọ̀. ọjọ́ máa lọ́jọ́ alábẹ́bẹ́ ẹ̀ wá. mo já mọ́ ọ́ nígbà tí ẹni mọ́ bí mi. o ti yẹ nígbà tó ọ̀nà tí wàá rí báyìí orí lákọ̀ kúrò. àwa náà rèé. àwọn ètò ìlú báyìí. àwa náà rèé. àwọn ètò báyìí. àwa là ń ṣe bẹ̀ẹ̀bẹ̀ nílùú àárẹ̀. àwa náà rèé. àwọn ètò báyìí. àwa náà ẹ̀yà ará Èkó gbogbo nǹkan tá a ti sọ bẹ́ẹ̀ pátápátá kò sí àyè yìí ó yé wa. lójú bá yẹ jù. wo ohun ó yẹ o. ohun ó padà yè gẹ́rẹ́gẹ́ bí aṣọ bojì ni o. kí ni òde ẹ wo owó tẹ́ ẹ gbé wá àwa gan ò gbà àṣẹ kí ni a dá a padà ẹ wo bí tẹ́ ẹ bá fẹ́ ṣe tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ tí àwọn tẹ́ ẹ sì fẹ́ gbà kó lọ bẹ́ẹ̀ sọ ti yé yín owó tá a gbà lọ́wọ́ yín owó tá a bu wa ni ẹ kàn wò báyìí ẹ fẹ́ mi ní 50,000 so ṣe ká mọ́ pàdé mọ́. ẹ bí báwo kankan bọ̀dá sẹ́ni ojú ti ní ilé ju kéèyàn mọ́ ọ̀rọ̀ owó là ń sọ yìí owó ò ṣe fi bọ́mọ yé èèyàn ṣeré. ẹjọ it's like pé nǹkan tí à ń sọ kò yé yín a ní ká fún yín ní 5M. abilẹ̀ àfẹ́ irọ́ 5M kọ́ 5M fi ni. irọ́ kí ni.
báàgì mú wèrè wo tí kò dáa. Sábúrì sórí ìgbà tó máa bẹ̀rẹ̀ wà ní 50. As in we are talking about 5M. Wọ́n lè sọ pé àwọn 50,000. So wọ́n mọ 50,000. Àjẹkọ̀yé wọn pé àníkàjọ ṣẹ́rí ẹ̀mú yẹn kọ́ yọ dànù. Táwùsàn yẹn ni kó wà bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀. Sẹ́ẹ̀tì ẹ̀rí béèyàn bá gbọ́dọ̀ àlọ́kùnrin gbọ́dọ̀. Ẹ wo 5 nù 50. 50,000. Mọ̀lẹ́ 50,000. 50,000. Ẹ̀yẹ́ ẹ̀mú kọ́ lọ́jọ́ ẹ̀mú fowó ẹ̀mú wèrè wo ẹ̀mú tí ó dára ẹ̀dọ́ wa. Ẹ jọ̀ọ́ má bínú àfi M yẹn sí mọ́. Tó bá yẹ pé bí ẹ ṣe fẹ́ nìyẹn M tó wà nínú ẹ̀ àwa máa yọ a máa yọ kúrò a máa fòdó yẹn sí a máa ṣètò ẹ̀ fún yín a máa ṣètò ẹ̀ fún yín ká tó kó n bí a máa ṣètò ẹ̀ fún yín. Báwo ni ti bí yẹn? Kò sí wàhálà nígbà tí ẹ bá ti fẹ́ mi ní 50,000 tẹ́fọ́ mi ní 50,000 tẹ́fọ́ mi ní 50,000 èyí ti gbòòṣà nìyẹn nítorí pé bó jẹ́ ẹ máa sùn mọ́jú nítorí láàárọ̀ la gbàgbà báyìí gbogbo ìgbà tó bá ti wọ̀nyí ìbàjẹ́ àṣùbà ìbàjẹ́ ìdájì ìbàjẹ́ òru kí lè ṣáà ti mọ́ ẹ lè jí wá kẹgbà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú àmọ́. ẹ má pẹ́ ọlọ́run ló mọ pé ilé ìgbìmọ̀ kálẹ̀ mi nìkan ni wọ́n ti gbà mí. Sábúrì bó ṣe wù mí. Ẹ kú jókòó pípé ká pè yín ìpè ọlá ìpè owó ìpè ayọ̀ la pè yín sí. Báwa o. Àdúgbò àwọn náà tún wá dùn wípé èyí tẹ wá jẹ́ gbàlagbà fojú kéré àwọn ọmọ kékeré. Wọ́n tún wá jẹ́ wà ní o. Wọ́n tún wá ní o. Ayé yóò ní bàjẹ́ ṣẹ́ àtàgídí mímọ́ ṣe bẹ́ẹ̀. Ẹ ṣe rí onítẹ̀ ìwò tẹ́ pè mí onípàdé mọ̀lẹ́bí wa àmọ́ bí ẹ ti pè mí òpin ní sọlá ìmọ̀tẹ́fẹ́ bá mi sọ ẹ dákun tẹ́ bá lọ gan ni kẹ́ ẹ sọ. Ní ewu pípé tá a pè yín bàbá wa ìpè ọlá ìpè ayọ̀ ìpè àǹfààní ni nítorí àwọn gbogbo ìlú wa yìí pátá àlọ́ba lù ẹ sì bẹ́ẹ̀ ṣe wá lọ́ba lù yìí àwa wò bá a délé ẹmu ọ̀rọ̀ yín náà sọ bá a dé ibi tó ti ń tayò ọ̀rọ̀ yín náà sọ bá a lọ ọjà alẹ́ bá a lọ ọjà àárọ̀ bá a lọ ọjà ọ̀sán ọlọ́run sọ pé bàbá yìí ló yẹ ní oyè ibi náà wàá wò yín sí mo kàn wo orí yín báyìí ni bàrà dé ń bẹ̀ adé rè wọ́n rẹ̀ pé adé tó wà lórí mi. Ọba ìlú ni mo jẹ adé tó wà lórí mi ọba ìlú ni mo jẹ. Sábúrì o ti síjú o ti síjú bí ìgbà ṣe gbà pé o síjú o tẹ̀mí rí níwọ̀n náà rí. Sọ́rí báyìí ìjókòó yìí ìyá ti mọ̀ pé ìjókòó ọba ni. Bẹ́ẹ̀ni wọ́n jókòó pẹ̀lú wọ́n pàṣẹ fúlù. Ó kú orí adé àti ìlẹ̀kẹ̀. Kó sì mọ rìn lọ́nù olùkọ́ ọmọ ojú bọ́ báyìí. Àṣẹ. Ṣé rí ẹ lè fẹ́ràn mi lóòótọ́ ṣùgbọ́n ìdálù níṣèlú eégún ní gbòòlù kan ẹ̀sìn tòsí lágbólé tiwa àwọn èso ọlọ́ba ilé sẹ́mílà máa ń jẹ́ ń tiwa àti amúlùdùn pé wá rọ́bà o mọ́dádé ọba o ifá wo ló mú mi ifá wo ta ló dá fátá ń tẹ fátá ń tòdù. Ẹ ṣe alábẹ́bẹ́ yìí nǹkan tí ò bá yéèyàn èèyàn máa ń láyé wọn tó ó ṣe bí òwe. Lóòótọ́ àgbàkọ́gbọ́ àgbòjẹ́ kọ́gbọ́ tó ṣe bí òwe ẹ bàbá wa. Kò sí kankan téèyàn fi ń ṣe ilé ayé àtọba àti joyè bẹ́ẹ̀ yóò bá lówó lọ́wọ́ kò lè jẹ bàbá àdínì. Báwa. Bẹ́ẹ̀ yóò bá lówó lọ́wọ́ kò lè jẹ ìyá àjọ. Báwa o. Bẹ́ẹ̀ yóò bá lówó lọ́wọ́ kò lè jọba aládé. Kò sí kankan kò lè nípò kankan. Ọ̀rọ̀ owó tá a wá sọ yìí owó ti dé. Bàbá wa àwọn kan náà pè wá tí wọ́n dé tó sọ fún wa pé ìlú wa yìí o gbọ́dọ̀ jẹ́ ìlú tó máa lókìkí o ìlú tó máa lórúkọ o tẹ́ bá wo ìlú kan tó ń pè ní Gbọ́ra ìbejì ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ní gbogbo àgbáyé ìlú tó bí ìbejì tó láyé kò sí Ìgbọ́ra ni láṣàkó àwọn náà wá ní kí ìlú wa yìí kó lókìkí bí irú àwọn ìlú bẹ́ẹ̀ kó wà nínú ìwé ìtàn wọ́n wá pè wá pé ó ṣàgbéjó àwọn fẹ́ àwa wò pé Akúwarapá òun ni ó kọ́gun sí Ọlọ́run ẹ̀yin lẹ kọ́gun sí Òṣàwùnmí tó jẹ́ àwòrò Gbejo ibi ọ̀rẹ́ tẹ súnmọ́ kò ṣàyẹ̀lá wá wò pé kẹ́yìn kọ̀ bá wa bá Òṣàwùnmí sọ̀rọ̀ kọ́ gbé òṣà lọ kọ́ dẹ̀ gbowó ọ̀rọ̀ owó gidi. Kì í ṣe owó kékeré. Èmi àgbọn wa alágbàdo ẹnu lágbàdo. Ìwọ ló pè é. Sọ́ọ́rí ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ dáa. Ọlọ́run tó dá gbogbo wa ó dá wa ká máa dá oríṣiríṣi ni. Ẹ ti ń tòsí. Ṣé ìbá mú síbí? Ó fi ń jẹ̀rẹ̀ sí ọ́n dára ni. Ṣé ìbá mú síbí tó fi mu ògì báyìí? Ó sì ń dára náà ni. Ẹ bá ti báyìí tó bá mú síbí tí bá fi mu omi. Ayé ẹ ti bàjẹ́ bí ayé ní báyìí ni. Ẹ pàṣẹ mú mi. Sáyé wa bàjẹ́. Ó ti bàjẹ́ kọjá ìlàjì. Sórí wọ. Ìwọ tó lọ́gbọ́n náà tó ga díẹ̀ yìí. Ọkàn ga ni iye jìnnà sí ọ. Ọ tí ń tòsí. Iye jìnnà sí ọ. Ìwọ sì rí ọmọ àlè ìlú ìní ọbọ ṣe wà yìí. Sórí èmi fẹ́ sọ̀rọ̀
mo ṣe wà yìí mọ́mọ́ tí mo tó mọ́ tí mo wọ̀n ìlú táwọn wà yìí bẹ́ẹ̀ bá pajá bọ̀gún tí n bá fẹnu kájá òǹkọ̀ bọ̀gún pajá jẹ ni ọlọ́tẹ̀ bàbá rẹ̀ bàbá ẹ̀ tó sọ̀tẹ̀ títí tí yẹ ẹ sọ pé tó ń ṣe dáa wọ́n á lé bàbá ẹ̀ kó nù lù wọ́n á tún lé yẹ pẹ̀lú rò wàá dé kémi gbé òòsà gbẹjọ òòsà gbá bá bàbá tèmi kán bá nù lù ni ọmọ káfíńtà ṣáwa ìwọ fúnra ẹ àwa ìwọ fúnra ẹ tó ń bá mi sọ̀rọ̀ yìí bó o ṣe wà yìí ìyá rẹ epo lọ́tàkù lẹ́bu àwọn tí bàbá rẹ kọ̀ pẹ́ tí wọ́n gbà tí wọ́n súnmọ́ yẹ àwọn àgàtú àwọn pàǹgà tí wọ́n kì mọ́lẹ̀ ó wá gbọ́ bàbá rẹ ń bọ̀ o ọkàn sáré ni a fi sọ́lọ́ nínú ẹbu òun lẹ́sẹ̀ yẹ̀ tọ́kán tó fi ń tiro ìyẹ́ náà dà lẹ́nu ìyẹ́ ẹ̀dà tó lẹ́nu mọ́ irun àgbọ̀n nígbà tó sórí láti wà lójú ẹ̀ ẹkún ìyẹ́ tó tó kún bí nígbà tó wà ní oyún ẹ̀ àbàwọn lọ́jẹ́ fún ọ kọ̀pọ̀ yọ bàyẹ̀ láyé ẹ̀ta ló pọ̀ fún wo mi ìsọ tí ẹ sani bàbá tí wọ́n pín bàbá yẹ ẹ̀gbọ́n bàbá tiẹ̀ ló fún yẹ lóyún ẹ̀ ṣe ṣàbúlù kankan wọ́n kàn yọ ìbídàpọ̀ náà sọ ìbídàpọ̀ lásọ bẹ́ẹ̀ nítorí ẹbí ọmọ àti dàrú lẹ́tọ́ pé èmi ní ọ̀pọ̀ fún sọ́wárí wọn gbà tán dáfà tiẹ̀ tán ní sáré sàrà ní oyún ìyẹ́ rẹ̀ wà ó rèrè ó sì lọ oníbòrùn dé kàkà yé jáka àwọn bá fi ẹ̀sìn inú àkà tí wọ́n fẹ́ dé fún àwọn ará lọlé ta lọ́jọ́ bu àkà àjàkà tí yẹ fẹ́ sàrà ìjọ kìnìún àná ń da ilé ayé láàmúbọ̀sẹ̀ wáyé ẹ̀ wá ń sọ fún mi pé kémi wá gbóòsà nílùú tí wọ́n fúri tèmi tẹ̀lé sí bàbá yín ní ó gbóòsà tí ó kú dànù ẹ wá wo ẹjẹ ń jáyín tán tọkẹyìn ọ̀rọ̀ tẹ ẹ gbọ́dọ̀ nù mérí báyìí wọlé àti ń ṣètò ẹ ilé tẹ wá bàbá ẹ kọlọkọlẹ yìí o ilé àwọn olóòṣà oko tẹ́lẹ̀ náà fún bàbá ẹ gbàgbọ́ máa wà níbí tọ́ba gbọ́ tán ẹ nílé ńlẹ̀ bàbá ẹ wá dákó ń lu ìlú wọ́n sí ọsẹ ọbí sẹ́nu òdì. sábúrì. Òòṣà 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 Gbejo 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 òòṣà Gbejo Gbejo òòṣà Gbejo Gbejo òòṣà tó mọ nílé àtàlejò lẹ́rù ọmọdé àtàgbà lẹ́rù òòṣà Gbejo. Bàtàbà bàbá yá òòṣà ilé wọn ni òun ṣe ní Gbejo ó gbọ́dọ̀ Gbejo 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 Gbejo. ẹni rẹ lọ wọ́n ti lọ. sábúrì o sábúrì. wọ́n ti wọ̀ lú o. orí ibú tilẹ̀ yìí mọ́ wa. sọ́ọ́rí àwọn tọ́wọ́lá dẹ́kun wọ́n ti kọ́ kú jẹ wọ́n ti gbé kú mẹ́ ikú ti láwọn jẹ dànù. wọ́n ti gbé gùrù wàjà ẹni ti lọ kí ni bí yàrá jáwé sẹ́nu ó máa ń rí jọ òdì ni wọ́n tún jáwé sẹ́nu. sábúrì sórí ohun tó ṣe bó ṣe jẹ́ ìwé pẹ̀lú kó jákulẹ̀ rẹ̀ lórí wa. ikú wa lọ kí la fẹ́ ṣe mi ò fẹ́ kú o ọmọ kéré ni mi ò gbọ́dọ̀ kú lásìkò yẹn ṣàánú mi kí la fẹ́ ṣe báyìí. Òòṣà 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 Gbejo 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 òòṣà Gbejo. jẹ́rìí iṣẹ́ káyé mi ó wá bá káyé ọmọ mi ó bàjẹ́ lójú mi sọfẹ́ bá yé mi jẹ́ ní ẹ bá ń bẹ ládélé. délé délé ẹ dákun ọmọ ìfẹ́ bá tèmi jẹ́ o. màmá ní sùúrù ẹ fọkàn yín balẹ̀ a máa bá yín bá sọ̀rọ̀ ṣé kò ti gbé ni a máa bá sọ̀rọ̀ á gbé ẹ fọkàn yín balẹ̀ a máa bá sọ̀rọ̀. You need to talk to him. Please talk to him. Mama, ẹ má worry, ó máa gbé. Délé náà má ṣàgbé. Màmá bẹ̀ tí wọ́n fún mi. Àǹtí Èkó. Àǹtí Èkó. Mo ti dáná tán ni, mo á ní pé bí akẹ́bá yín gbóúnjẹ yín wá. I'll join you later. Kò yé mi. Mo ní tí bá ti ṣe tán màá wá bá yín. Okay, ẹ kí fún mi. Wọ́n lè mi sùn.
Bàbá. Èmi ni. Aya mi. Ẹ pẹ̀lẹ́. Ọ̀sùn ni. Mo fẹ́ rí yín ni. Ó fẹ́ rí mi. Kò burú. Mo rò pé ó ti sùn mí, wọn gan ti gbé mi náà lọ. Níwà tọkọ rí ọjà. Ẹ pẹ̀lẹ́. Ẹ̀kẹ́. Kí la lè ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ lórí ọ̀rọ̀ òòṣà Gbejo yìí? Òòṣà Gbejo. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ pé ọmọ ológo ni, òun dẹ̀ ló máa gbógo ìdílé yìí kan. Ayọ̀. Sọ pé fẹ́ sọ̀rọ̀ kan fún mi lẹ́ẹ̀kan. O kì í gbàgbé gist tiẹ̀. O mọ̀ pé tó bá ti ní fẹ́ sọ báyìí. Àpòkò partner. No, àpòkò partner kan. Ìwọ ló ń kọ́ mi náà. Wo state coordinator wa yẹn tó ló fẹ́ fẹ́ mi. Come again. Ẹ̀yin ni mo fẹ́. Wọ́n fẹ́ kí n gbọ́ gist àwọn tó fẹ́ sọ báyìí. Dá yẹwò fún ọ. Ìwọ má ṣe bẹ́ẹ̀ náà, ṣe fẹ́ disgrace wọn ni. Owó ló fẹ́ tọrọ. Tó oníbàárà náà. Mi ò nídìí owó yín o. Ọlọ́run elédùn àlọ́ wọn mi sí. Bí mo ṣe ń bọ̀ yẹn, ẹ̀mí Ọlọ́run fi nǹkan kan hàn mí nípa àjòrí yín. Àjòrí mi? Bẹ́ẹ̀ ni. Bí ẹ ṣe wà yìí, ṣe rí ògo tí ó dára ni ẹ gbé wá sílé ayé. Kódà ẹ̀yin tí ẹ ní ògo yìí gan, ògo tí ẹ gbé wáyé yìí bó ṣe tóbi tó kò yé yín. Ṣé wá rí ògo yín pẹ̀lú ògo arábìnrin dèdè ara wọn ni wọ́n ṣe, tó túmọ̀ sí wípé bí ẹni wípé àti kọ yín pọ̀ láti ọ̀run wá ni. Ẹ wá gbọ́ mi dáadáa, ẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ kí ẹ gbọ́ mi dáadáa. Ìkìlọ̀ bẹ̀rẹ̀ o, láti sìn ín lọ nǹkan tó bá lòdì sí ti Ọlọ́run ẹ má ṣe o, torí pé kí ni yóò ṣe lòdì sí ọjọ́ iwájú yín. Kò bá dá tí ẹ bá gbọ́ ìkìlọ̀ kí ọjọ́ iwájú yín kí ó lè túbọ̀ dára sí àlàáfíà. Ẹ ṣe olùwàlẹ̀. Ẹ sà. Wọ́n lẹ̀ ṣé ojú kí ló fẹ́ béèrè? Ó ti láìkí pásítọ̀. Omi tó ti sọ̀rọ̀ tó ò parọ́. Ìrìn àjò rẹ̀ gùn lóòótọ́, àwa náà ti gbọ́. Ìkẹ́ mi, ìyàwó mi. Bálé mi sọ̀kẹ́ mọ̀ nǹkan. Kí ni? N tó ń wù mí jẹ́ bí èsì ìwà yìí nǹkan. Sọ fún mi. Máa rọra o, aṣọ́gbó. Ọmọ ẹja tó ń wù mí jẹ́ báyìí. Ẹja wo ló fẹ́ jẹ? Ẹja bí odò ká lọ sétí odò ká wá pẹja. Wá jẹ́ kí wá wá bí kan fẹ̀gbẹ́ yìí. Inú yẹn á dùn. Màá dẹ̀ pé ó yà bí ó dùn yẹn la máa lọ báyìí. Àbí kẹ́ẹ̀mí ìyàwó mi. Ẹ lẹ́ o yá wa. Ẹ pẹ̀lẹ́ máa o, ẹ pẹ̀lẹ́ máa. Ẹ jọ̀ọ́ ṣé mo lè rí yín? Ṣé kò sí? Ẹ má bínú ẹ jọ̀ọ́. Wọ́n fẹ́ rí wa ni. Ẹ ǹlẹ́. Ẹ jọ̀ọ́. Ẹ má bínú. Ṣé rí ọmọ inú yín yìí? Ọmọ ológo ni. Ọmọ olókìkí tẹ̀sí ni. Ọmọ tó máa gbógo ìdílé yín yọ, òun ni ọmọ tó wà nínú wọn yìí. Àmọ́ ṣá o, ẹ má bí sínú ìlú yìí o. Ká má bí sínú ìlú yìí. Ìyá! Ìyá! Àbíkẹ́ máa bọ̀ máa bọ̀. Ìyá yìí dà. Máa bọ̀ máa bọ̀. Rọra. Já padà ó ti lọ. Fìyálẹ̀ Àbíkẹ́. Fìyálẹ̀. Mo ti bọ́ bàtà. O bọ́ bàtà. Mo ti bọ́ bàtà. Máa bẹ̀ bọ̀. Máa rọra o. Àbíkẹ́ rọra o Àbíkẹ́. Màmá. Olómi. Ilẹ̀kùn lójú wa. Bí ká fọ̀rọ̀ ti fi yẹ o. Ẹ mọ̀ jù ú tà sí o. Ẹ mọ̀ jù ú yẹ o. Ìwọ náà sì mọ̀ túmọ̀ tí mo fi ní kẹ́ ẹ yẹra kúrò lábúlé. Dákun rẹ̀. Ọkọ mi ìwọ náà. Èmi ò lánàá o. Bó tiẹ̀ jẹ́ pé ìyá ìyàwó rẹ̀ mo jẹ́. Ṣùgbọ́n ẹ̀yin méjèèjì mi ni mo bí yín. Ẹ wá dákun torí Ọlọ́run.
gbogbo àlàyé tí mo ṣe fún yín nínú ilé ẹ má jẹ́ kí kankan wà lọ́wọ́ ọ̀tún ọwọ́ òsì ní èyí sí ẹ dákun torí Ọlọ́run ṣe jẹ́jẹ́ bá ń tọ́jú ọmọ. Màámi ẹ tún ní tọ́jú ẹ rí gbogbo ìkẹ́ tí mo ti ń fún nínú abúlé ẹ fọkàn yín balẹ̀. ìyá mi áwù ẹ ṣáàrí gbogbo gudugudu méje yàyà mẹ́fà tí ń sè ó dá mi lójú pé tó bá ilé mú mi dé èkó òun yóò tún tọ́jú mi jù. Gidi gan. èyí ń bá ọ̀wárí ẹlẹ́ẹ̀kejì wáyé ẹ sá mọ̀ pé kì í ṣèmi mo ní kẹ́ ẹ yẹra ilé tó máa rìn ló sọ bẹ́ẹ̀ kò sì sí nǹkan bí ìtẹ́bí fẹ́ yẹra kó kó rẹ̀ kọjá torí ọmọ inú rẹ̀ torí ọmọ inú rẹ̀ yìí ni ó dápọ̀ ayé rẹ̀ ò ní bàjẹ́ ẹ mọ̀ jù pẹ́ ẹ mọ̀ jẹ́ kó pẹ́ kẹ́yìn náà mo fi nǹkan ránṣẹ́ sí mi. ẹ jẹ́ ká wá tètè máa lọ ká lè tètè bá ọkọ àkọ́kọ́ ẹ ṣeun ẹ ṣe gan ẹ ṣeun ẹ ṣeun ọkọ̀ tí ilẹ̀ wọ̀ ọ́ ẹ ṣe gan dákun ọ́ ẹ wọ́n fojú mi ọ̀nà ọ́ rárá mà. àpòjù ọ̀sìn bá ń ké díẹ̀. ràn lọ́wọ́. Àbíkẹ́ mi ìyàwó mi. àbò ògbò kó tó wọ̀ ọkọ mi ẹ ṣeun mà. lómi. ó ti dójú á lọ. màmá ó dàbọ̀ mà. ẹ dákun ẹ mọ́ jà torí Ọlọ́run ẹ mọ́ jà o. Elédùmarè ó sá òkè ẹ̀yin ó sí ilẹ̀ yìí tó tẹ̀lẹ̀ yìí dó ẹ bá mi sọ ọmọ yìí láyọ̀ ọmọ inú rẹ̀ kó mọ́tò kúrò ní òun mọ́tò kú ọkọ náà ò gbọ́dọ̀ dùnkú wọn lọ́wọ́ èmi náà kí n pẹ̀lú abiyamọ tí ó jẹ wọn. ṣùgbọ́n bó ti wù kórí aya mi àwa náà ti ń wọ́n náà àbáyọ mi sì ń ṣe ìyá àyáṣẹ́ ní ṣe ìyá àyánu mo sì mọ̀ pé lẹ́dùà onílẹ̀ yóò gba gbogbo yóò gbà ìyá rẹ̀ ọjọ́ ń kọ́ rẹ̀ sùn. ẹ ṣeun. mo ti dáná. bẹ́ẹ̀ ni mà. lọ́jọ́ ìwé náà wọ̀ ní ọkọ mi aya mi bá ń kọ́ ní ọkọ rẹ̀. Ayọ̀délé mama my love. Hello Délé. ẹ má bínú nǹkan kan bọ̀ máa mo miss call yín ló jẹ́ kí n sáré pè é. Yeah, I've been trying to call my sister. Yeah. What happened to her? What happened to my sister? Fóònù ẹ ti chat ẹ̀ kò mọ bóyá fẹ́ bá yín sọ̀rọ̀ ni. Mo book tickets fún Ayọ̀. She didn't show up. Mo wà wí ẹ̀ náà àǹtí mo wà wí ẹ̀ pé ẹ ti ra tíkẹ́ẹ̀tì ẹ̀ mo wà wí ẹ̀. Like a welcome party. Ẹ organize party fún. With her friends. Just to surprise her. But she didn't show up. So what happened? Ẹ má bínú òun náà ní fẹ́ waste owó yín bẹ́ẹ̀ ẹ̀ kò mọ̀ surprise ẹ̀ ṣe fún. Okay? Is she okay? That's what I need to know. Nǹkan kan ò ṣe wà láfíà ló wà nǹkan kan ò ṣe ó ń sùn lọ́wọ́ ni mo kọ̀ ní kí n bọ́ta kí n sáré wá bá yín sọ̀rọ̀. Okay? Ẹ má bínú ẹ wò nǹkan kan ń ṣẹlẹ̀ àti mi tẹ mú ibẹ̀ ṣàlàyé fún yín. What happened to you? Ó máa ṣàlàyé fún yín. Yeah, mommy and daddy náà fẹ́ wá sí Nàìjíríà. Àwọn dáàdi ń bọ̀ Nàìjíríà ẹgbàá wo. But wọ́n dúró de kó dé. Òun náà dúró dé ẹ wo ó máa wá. And I told them kó máa yẹ kó wá sí Nàìjíríà láti WhatsApp but wọ́n sọ pé no àwọn fẹ́ kó wá sí Nàìjíríà kó wá learn. Now she's in Nigeria learning. Àwọn ọmọ ó máa wá àwọn bá ṣe máa ṣe mà. So what happened to her? Ẹ fọkànbalẹ̀ wọn kàn ṣe. I hope so. Come back to our place, 1 month to our place. That's fine. That's fine. That's fine. As soon as possible. We are hot work. Okay? So have a nice day. Bye. Thank you. Mi ò jẹ nǹkan kan tó bá ti gbọ́ nǹkan tí mo fẹ́ bá ẹ sọ mi ò jẹ. Màá gbọ́ jẹ́ kọ́kọ́ ẹran ìwà very very important. Tó ní. Ọ̀rọ̀ òṣàlú yìí ni mo fẹ́ bá ẹ sọ. Kí ló ṣòṣà? Tó fi kí n lose ẹ̀ ń délé. So ohun tí a sọ fún pé kí mi lọ gbé òṣà ní àbí. Ẹ nà ó. Oúnjẹ ti sú mi. Délé. Délé. Ìyá
bẹ́ẹ̀ bá ti sanwó kínní. Wọ́n ti sanwó mi o. a ti sanwó jọ. 500 lówó mi ń gbowó mi o. ń gbowó mi kó tó jẹ́ àpò méjì àbọ̀ ni o. ń gbowó mi o. ń gbowó mi kó tó jẹ́ o. a ti sanwó kínní. Wọ́n ti sanwó. èyí ṣe wá dùn jù tọ̀rọ̀ tèmi lọ báyìí. tó ti yé ọ ní ìsìn bí mo ṣe ń bá a lọ Ayọ̀mídé ó ṣoríire iye ẹ ti pọ̀ jù ọlẹ́sọ̀ máa wò pé irú àwọn ọmọ tí wọ́n kàwé báyìí tí wọ́n ka làkọ́ǹpù the meaning of làkọ́ǹpù ni pé ọmọ tí yóò mọ ọ̀tún yàtọ̀ sósì ni wọ́n pè ní làkọ́ǹpù tó ti yé ọ ní ìsìn. ọ̀rọ̀ tí wọ́n fẹ́ bọ́ sọ dákun lásìkò tá a wà èlò wọn ṣẹ́ dọ́là ẹyọ kan. Presently, sáà president wọ́n fẹ́ mi. like presently as in lásìkò tá a wà yìí like 350, 330, 300. 350. Bẹ́ẹ̀ni. 600 naira wọ́n ṣe. Dádì bọ̀dá dọ́là pọ̀. Ọmọ ajá ti wọ̀n. ó ti kó iye tí ń rà a gbọ́dọ̀ increase ajá burú ni ẹ fi sọ́lé ajá là fi rán gbogbo nǹkan tá a bá fẹ́ rán ẹ̀tọ́ bá fẹ́ dáràn ajá ni ó gbọ́dọ̀ gbowó lórí wọn kẹ́ra gbogbo àwọn tí ń sin já. Ká ṣàpàdé ẹ̀dẹ̀ sí 300. ìní wọn ṣe mọ́níjà kò sí mo fẹ́ gba owó kan lẹ́nu ọjọ́ mẹ́ta mo á fẹ́ mọ bí wọ́n ṣe ń ṣe sí àwọn Yúróòpù nǹkan. Mi ò ní idea ìfẹ́ náà. ọmọ sẹ́fà nǹkan. láìdí eléyìí náà. Like mi ò mọ iye for now. ọ̀dà ó sọ oríire ètí mo ní ń pè ọ́ fún náà nù lẹ́ o ayé mọ́níjà wọn ti bàjẹ́ o ẹ wá dúró tí mọ́níjà jẹ lára mi 100 naira àti 300 ìyá jẹ mí ọmọ ìdákọ̀ ọmọ kàwé o mọ́níjà tó o bá fowó ra aṣọ jèrèjèrè ni ọmọ ayé. Sẹ́wẹ̀ rè ọ́fíìsà Sẹ́wẹ̀ àbúrò kọ́nẹ́ẹ̀l mi àwọn tàbújá ṣẹ́wà dáadáa. Iṣẹ́ ń lọ o lè fi ṣe onílẹ̀ kọmíṣánná nǹkan ẹ pẹ̀lẹ́. Ó ṣe díẹ̀ ṣé tí a jọ sọ yẹn ó yẹ kí ó ti dé lẹ́nu but bóyá ọ̀la ṣá ó yẹ kí n rí lẹ́nu sọ́la. Ok àbí kí la fẹ́ ṣe ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé ọmọ yẹn mi fẹ́ kí òun tún tọpasẹ̀ entertainment get but mo fẹ́ ìrànlọ́wọ́ because bó ṣe ń ṣe tán yìí mo fẹ́ kẹ́ bá mi connect yẹ so ohun tó dẹ̀ kàn sí ni pé káwa náà wà ní power ṣe mọ̀ ká kalẹ̀ síbi kan kí sójà sọ̀rọ̀ àǹdí wa kọ́mọ̀ pé mo lọ́mọ ní military. Inú mi á dùn I will do that thank you ẹ ṣé gan all right pẹ̀lẹ́ báwo ni ok bá mi bò ìyá yìí ń kọ́ tó bá ti ṣe tán bá mi pè é ní mo ní kó yọjú sí mi. Àwọn pípò yìí come on. Ní kí ìyá yọjú sí mi kíákíá. Everything rubbish na bíbí ṣe yìí o. Hello, my dear. Báwo ni ìyàwó mi? Báwo ni? Wo jọ bá mi gbé chair ń bẹ̀rẹ̀ jẹ́ kí. Ṣé kí ọ̀? Ṣé wà dáadáa ìwọlé wá ń ṣe ìlú tẹ́lẹ̀? I'm sure láti mú àwọn kankan nítorí system mi. Báwo gbúrò Délé gbẹ̀yìn? Ṣé bá expect tẹ̀lé mi? Yeah, because ó yẹ kí ó bá mi sign àwọn forms kan. Bí a kò gbé owó kò jẹ́ àmọ́. Ó jẹ́ àmọ́ ibi tó ti dé. Ó bẹ́tọ̀.
Nípa tẹ́ni kọ́sẹ̀ tí wà ọ̀nà rẹ̀. Kọ́tà ti dáhùn ọmọ ní láti dé ọ́fíìsì náà. Hello? Ọkọ mi, how are you? Délé ibo ló ti dé báyìí? Kí ni? Abúlé! Abúlé! Abúlé báwo? Kí ló lọ ṣe lábúlé? Abúlé báwo? Délé ti kọ̀ sí. Abúlé! Kí ló ṣẹlẹ̀ lábúlé? Abúlé! Ó lọ sábúlé. Abúlé! Kí ni gbogbo ilé? Oh my God! Délé lọ sábúlé. Oh Kí my ló lọ God. ṣe lábúlé? Kọ́kọ́rọ́ mọ́tò mi dà, kọ́kọ́rọ́ mọ́tò mi dà. Ẹni kí máa ń ṣe oúnjẹ tẹ́lẹ̀. Bá mú kọ́kọ́rọ́ mọ́tò fún mi. Oh my God, kí ni Délé lọ ṣe lábúlé? I don't know. Ó yá. Oh my goodness. Kí ló lọ ṣe ní abúlé? Ta ló lọ lábúlé lọ? Ayọ̀délé, mama ìlà o. Látọjọ́ tó ti ń bá bọ̀ wá. It shouldn't be you. Ayọ̀délé o. Ibi ò fojú sí o, ọ̀nà ò gbà bẹ̀ rárá. Not right now, you're supposed to come on. Ẹlẹ́dàá mi máa ṣe gbá bọ́dé, Èdùmàrè máa jẹ́ ń ṣìrìn. Jọ̀wọ́ wà lọ́rùn, má jẹ́ kí mi lọ́jọ́ ẹbí pọ̀nà o. It's going far, a surprise. We don't know if this is different. Orí mi má gbà bọ́dé, má gbà bọ́dé, má gbà bọ́dé fún mi o. Orí tó bá máa jẹ kó bá àwọn fìlà 1 million á jẹ́ Ayọ̀délé o. Bí bámọ̀ kí n ti máa wọlé o. I just wanna surprise grandma. I didn't wanna say you go be like this. Yeah. Ó ṣojú àgbà. Kí ni wàá ìdúró ìṣẹ́ láyìí? Kí ni iṣẹ́ rẹ̀? Ọ̀rọ̀ kọ́ ni. Ó rẹ̀ ga nù. Ọ̀gẹ̀gà yìí, ọ̀gẹ̀gà, àwọn ẹ̀kẹ́jẹ́ náà wọ́n wà. Wọ́n ti rẹ̀ kó. Ọ̀ráyé rẹ̀, ọ̀ráyé ọ̀lẹ́ fútọ́fútọ́. Èmi ké lápá dọ́kọ̀ ẹ̀lẹ́ báyẹn bá ti yẹ̀lẹ̀ yàgàlẹ̀ yàdọ̀ kan. Áwù yàgbà. Ẹ̀wọ́n dá ọ̀rọ̀ kọ́nu iṣẹ́ tó kù tó àtúnṣe èmi mo sọ bẹ́ẹ̀. Ẹ̀kan náà la máa rí bọ́jọ́ lọ́dún ìmọ̀rí lọ́dún ìkíni lọ́dún mi o. Ọkọ mi, ọ̀dọ́ mi, ẹ gbà mí. Ẹ ká o. Ọkọ mi ló dé. Délé mà. Délé wà pẹ́ ọ̀dọ́ mi. Níbo ló wà? Ọ̀dọ̀ rẹ̀ ní ìsàlẹ̀. Ó yá wá mú wa lọ síbẹ̀. Màmá ẹ ti yẹn lẹ̀ bọ́síwájú down. Ẹ ti dákì ilé ìṣẹ̀lẹ̀ àbí ẹ bá bọ̀ pa mí. Kò sọ fún mi kó wà lábúlé. Olóńgbò lábúlé màmá. Ọ̀nà wọn náà ní èmi ló wá ìṣẹ̀lẹ̀. Ṣé fọ́jà? Sọ́jà ni. Sọ́jà ni. Ayédùn bàbá mi ojú ò ní tí o. Ẹ̀yin ọ̀rẹ́ méjì tó ti dàbí ọmọ ìyá ni mo ti kà ọkọ mọ́ dákun torí Ọlọ́run. Ìyá kan ló fẹ́ balẹ̀ mi bógun ìbáṣìdé yóò kára alé yóò kára olùkọ́ ìwọ ṣeré ìwọ àti Sàámùmí ọ̀rẹ́ ni. Mo fẹ́ kọ́ ọba ń bá sọ̀rọ̀ níbi tí gbọ́. Nígbà tó wá wo ọmọ mi tó ní dandandandan lá òní kó wá gbọ́ ṣàgbó. Àbí ìgbà tí ẹ sì wà léwe tí ò tí ì jẹ́ nǹkan kan ọmọ mi má ṣe é dùn mu ó má dùn mu. Bá ṣe wà ní ìṣe àtòun àtọkọ rẹ̀ wọ́n ti lọ kọ́ńdọ̀mù. Wọ́n ti lọ márùkà. Wọ́n ti kódà Èkó wọ́n ti débẹ̀ Làgùn wọ́n ti débẹ̀. Wọ́n sì kọ́lé sọ́nà méjèèjì wọ́n kọ́lé sí Làgùn wọ́n kọ́lé sí Èkó. Kọ́ wá ní òní ọ̀wà jófò ṣàbí ọgbó ṣàgbó gbà mí. Báwọn àlìmọ́ọ̀ṣì rẹ̀ bá ń bá a sọ̀rọ̀.
ẹ ṣe ìyá wa ọjọ́ yẹn ó dalẹ̀ ẹ ní sí orí ìburú sẹ́ẹ̀rí ẹ máa yí mi ní o ọlọ́wọ́ sì máa yẹ ẹ̀yin náà tí n bá ní mi gbọ́n pa ọ̀rọ̀ gbòsàjò sí gbòsàjò yìí mọ̀ ń tàn yín mọ̀ ń tan ara mi ni. ǹjẹ́ ọkọ sọ fún mi ó ní ọmọ tí ó gbòsàjò ó ní délé o àbí délé kọ́ lọ́mọ náà jẹ́ ni mo ní ọ̀dà abẹ́ ìjọ wà bẹ́ẹ̀ ṣùgbọ́n gbàtẹ́ wá ń sọ wá sì wà ń yé mi pé ẹ lórí Èkó ní ń gbé àbí Lagos ní ẹ ti wá. Làgọ́ àti náà ni Làgọ́ àti Èkó gbogbo bẹ̀ ní ọkọ lé sí. ní tí ẹ fẹ́ rojú ẹ ní ìrí ti ẹ. ọkọ rẹ ló. ọkọ rẹ rí. ọ̀rọ̀ tí mo ti gbọ́ yìí ó ti ń jẹ́ kí inú mi máa dùn bàbá ṣe nínú mi ti ń dùn. ṣé rí bẹ́ẹ̀ ṣe máa ń ran èmi àti ìyàwó mi lọ́wọ́ tí ọmọ mi ò ní lọ ìdí òòṣà yẹn gbogbo ohun tó bá máa ná mi ní kẹ́ ẹ jẹ́ ń gbọ́ mo rẹ́dì láti fún yín sá. ìyá wa èmi wá ń jẹ́ kó yé yín pé a ní torí ẹrú sòfin kó wá dorí ọmọ ká yí padà ó ṣe bí òwe. báwo rí mi pa. àti pàápàá mo ti sọ lẹ́ẹ̀kan pé dálóhùn ṣèlú ẹ rí i pé ìran Yorùbá gbọ́dọ̀ máa kiri súyà tó bá mú ìbájú bá ti ń ta súyà ó sì ṣe ni ọlọ́mọdé àti ṣe. ṣé bá ti wá rí ọmọ yíwò tí mi kiri wàrà ẹ jẹ́ afurasọ̀rọ̀ rẹ̀. kódà Yorùbá tí máa ń tọrọ bá ojú rẹ̀ rà ni. káwùsọ wa máa kiri irú ta ni ọ̀rà lọ́wọ́ ẹ̀ nídìí èyí ọ̀rọ̀ tẹ́ ń fà lọ́wọ́ yìí ẹnu lásán báyìí kò lè ṣe o. ẹ wo nǹkan tó kọ mi try láti ṣàlàyé fún ẹni as in any price yẹn anything at all gbajúmọ̀ ni wa elizabeth kí ọmọ orú mi máa gbẹ̀bọ̀ kó máa gbóṣà kó prolite sir please. wò mí tí ń sọ ni wípé tó bá jẹ́ tówó kẹ́ ẹ fọkàn balẹ̀ èló gan ni ọ̀nà ẹ sọ. kò sí pé bóyá owó tí a fẹ́ gbà ni àwọn ń sọ èmi fẹ́ kí gbogbo ẹ̀ ó dáa ni bẹ́ẹ̀ ni bí mo ṣe wà nínú ìlú yìí tí n bá pajá bọ̀gún tí n bá fẹnu kájá kọ̀ bọ̀gún pajá jẹ tí mo parọ́ ni ògùn lè bínú. kò lè kó gbà. nídìí èyí owó tí màá bá ń fún ọ̀rẹ́ mi tí ó gbà kí sówó tọ́pọ̀ about 50,000. òye nkéré owó tí a jọ nǹkan. bá rí 50,000 báyìí. girama. owó sọ akẹ́kọ̀ọ́ wọn kò sí. àfọwọ́lẹ̀ ìbẹ́yìn ò jẹ́ kó wọ́n jẹ mí yà. gbogbo tẹ́mi ń sọ ìmọ̀ tí mò ń ṣe ẹ̀yin ọmọ yìí tèmi náà lù yìí ni tẹ́ bá máa yè mí lẹ́mọ̀ pé èmi tẹ́ ń wò yìí. èèyàn lẹ́ ń wò yìí o. wọ́n á gbọ́dọ̀ ìṣọ̀kì yín. níjọ́ tí Àdìgún já lórí ọ̀pẹ Àdìgún ṣubú filẹ̀ náà ò ní. àní ọ̀yọ́ ògbógìnà má ògbógìnà fíìtì tó sọ yìí mọ̀ yóò fíà mẹ́kílẹ̀mù mo kọ́ ní méjì. Màámi 50,000 ni wọ́n sọ. Òwe farabalẹ̀ o. Ọmọ yẹn gbòsàjò. Farabalẹ̀ ṣe bí fíìtì ló pè é. Ṣé fíìtì rè? Dábùrù rẹ̀ ni. Dábùrù rè kí ni fíìtì rè? Ṣé fíìtì rè lè? Ẹ̀dùn náà ṣe bí ẹ farabalẹ̀ o. Fíìtì ti ń wí ni mọ̀rọ̀fíà àbí bẹ́tílẹ̀mù. Mọ̀rọ̀fíà kọ́. Yóò gbòsàjò ẹ wo ọmọ yóò gbòsàjò ṣé fíìtà sẹ́lẹ̀ lẹ́yìn ọmọ yóò gbòsàjò. Bàbá yóò gbòsàjò sẹ́. ẹ fi girama lẹ̀ ẹ fi girama lẹ̀. Alẹ́ mi ò máa ń bà ẹ mọ owó máa ń gbàtọ́ títà lẹ́sọ̀rọ̀ ẹ mọ owó máa ń ṣẹ̀bí bọ̀lọ̀ mọ́mí ẹ máa wọrí nípa owó ẹ̀yin calm down ṣe. ọmọ yóò gbòsàjò. ẹ wo bàbá ọkọ mi máa fún yín ní anything tá a bá fún yín ní 50,000 owó ọ̀rẹ́ yín tán a tún máa fún yín ní extra surprise láyé ọ̀tọ̀. ìwọ ló máa gba surprise sọ̀rọ̀ ìwé gbowó lọ́wọ́. òòṣà ni ó gbà. a jẹ́ pé ọmọ kò gbé ìkànjọ́ mọ́ surprise tiẹ̀ 50,000 tèmi lẹ́yìn fún 50,000 surprise yẹn àmì ó máa mú lọ lé ní. ẹ sà owó náà ni oúnjẹ surprise ọkọ mi àtún àzìn ọkọ mi àtún dé ládé extra fún yín. òsàwù mi ọlọ́wọ́ pọ̀ lé àjọ ń para wa lé ni torí pé wọ́n ń ta bàtà ká máa tọ́ ni tá a bàtà tá a tọ́ ẹ máa dẹrọ nídìí ni. sọ́ọ́rí igi súnmọ́ gíga lọ́wọ́ fi ń yọ̀ tí mo fẹ́ sọ fún ìmọ̀ kò sí tó gbẹnu nínú abúlé yìí àmọ́ àwọn èèyàn ti wá mọ̀ pé èmi náà mo lè bọ́ sọ̀rọ̀ tó lè gbọ́ ní tí mo fẹ́ sọ náà pọ̀ nípa ọ̀rọ̀ délé lágbolé yín náà mo fẹ́ dá sí tóní yóò gbòsàjò dandan ọba wa jèbù rẹ kó fi yèdénú kó fi ọ̀rọ̀ délé lẹ̀ kó má gbòsàjò mọ́. àwọn ìyá rẹ ti wá bá mi àti bàbá rẹ wọn tó bá gba owó àwọn kò kalẹ̀ wọn bá gba ẹran àwọn kò fún ọ. áwù èmi náà wá rí i pé ọ̀rẹ́ mi ní ọkọ̀ sí tí mo bọ́ sọ tí o ò lè gbọ́ sí lẹ́nu àjọmọ́ra wa èmi náà ń bẹ̀rù ṣùgbọ́n n lè bọ́ sọ tọrọ tì jáwọ́ ń bẹ̀ mo ti mọ̀ ń pálàṣẹ fún ọ báyìí ni jáwọ́ ń bẹ̀ fìdí lélẹ̀ kó máa bá fàájì ẹ̀ lọ ẹ̀jẹ̀ ní mo kẹ́ sí. ayédùn
o tó bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn bọ́ ọ bá mi wí lórí ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn o tó bá mi wí. tó o bá gbójú tó o bá gbóyà tó o wí fáwọn mọ̀lẹ́bí mi pé o tó bá mi sọ̀rọ̀ ayédùn wípé o tó bá mi sọ̀rọ̀ èmi adéwé máa dalágẹmọ lórí ewé máa sì mọ ọbẹ̀ wẹ́rẹ́ bó o bá pàǹtọ̀ fáwọn mọ̀lẹ́bí mi wípé àní ń bá sọ̀rọ̀ tí ó gbọ́ èmi á sì sọ́ra mi dàrọ̀ gidigba lálẹ́ odò máa sì máa bọ́dọ̀ sọ bó o bá wá gbowó kan lọ́wọ́ wọn o wípé àníṣe ó di dandan kọ́ mọ̀ ru òòṣà èmi tó ń wò yìí máa sì sọ́ra mi dẹni ọba egúngégún kan kì í sílé wọ̀ ká lù ú bàbá kan sọ́nà ń bẹ̀rù ni ẹ bá ọmọ mi tẹ́lẹ̀ lánàá kó tó dè ní àmọ́ fojú di mí o torí ewé ń bẹ bẹ́ẹ̀ ni ògùn wà mo mọ tí wọ́n ń fẹ́ wẹ́ ṣe mo sì mọ tí wọ́n ń fẹ́ gbòó wà mo kọjá ààyè rẹ o kí n mọ́ bá a fi ọ́ láwọn mọ̀lẹ́bí rẹ lójú kọ̀ọ̀kan kan lu mọ̀lẹ́bí mi kí ni n tọkàn ẹni tó fẹ́ ru òòṣà mọ̀lẹ́bí mi ni ẹ kí wàá ń tì ọ́ tí n bá bínú tó èmi á mọ sọgbódìdé máa mọ sọ ọjà di ààtàn ṣùgbọ́n bàbá wa ṣọ́ra mo lè fi ọ́ láwọn mọ̀lẹ́bí rẹ lójú ọmọ mi ní kankan ebi kò oríta mẹ́ta lèmi ọ́ lọ bí n bá sì ti débẹ̀ ìwì tẹnu mi jáde lọ́ba tán. má bínú sọ́ọ́rí ìdánù sẹ́lù gbogbo tí mò ń sọ fún èsì náà pé àjọ súnmọ́ra wa náà ni. n ò bó fẹ́ mi o èmi kí mo ṣe wà fúnra mi mo ń ṣiṣẹ́ owó fúnra mi mo ṣe wà jẹ́ ìjà ọ̀tán wọ́n ti láǹbọ̀ àbẹ̀ ọ̀ fúnra mo ní wọ́n mọ̀ bẹ̀ kó máa bọ́ sọ̀rọ̀ tì sọ fún ọ pé o ti gbọ́ báyìí kí fún ọ lé sí pítọ̀. bí n bá gbọ́ ayédùn kò kú àní bẹ́ẹ̀ ló bá gbọ́ ayédùn kọ́ ọ̀sà ìsàn ayédùn bí ọba bá mi sọ tèmi bá gbà ó ayédùn mọ̀jẹ̀ ń sọ kẹta bí n bá ti sọ báyìí ni ó ti mọ ọsẹ jáwọ́ ń bẹ̀ mọ́rọ̀ òdì kejì mi tílẹ̀ bàbá mi ti ń gùn mí àmọ́ kó tó gùn mí sórí ìjókòó yìí jẹ́ ń lọ rè mọ́pọ̀ òdì òòṣà. ọmọ sílẹ̀ ẹ máa ń lọ. ẹ wá ní ẹ lẹ́kùn mi ti. ọkùnrin yóò lọ́rọ̀ gbọ́ o. lórí ọ̀rọ̀ ẹbí ẹlẹ́bí èwo ló kàn yín bẹ́ẹ̀. ṣé òwe fámìlì yín ni ẹbí yín ni. ẹ bẹ̀rẹ̀ obìnrin rèé o ẹ fẹ́ da ìlú ìlú ni o nígbà tí èmi àti ẹ̀ ń ṣe ọ̀rẹ́ mi ò tí ì fẹ́ ọ àwa tá a jọ mọ́ra wa ni ìdálò ṣiṣẹ́lu ìrìn haúsá kàbáyé ọ̀gbọ́dọ̀ tá ló. ẹ dákun ẹ dákẹ́ ojú. jẹ́ èso tọrọ fún ọ tó bá rí yorùbá tó bá ti ń kiri súyà ayé ń ṣe ni ọ. wọ́n jà yọ lọ́wọ́ rẹ omi àti ẹ̀ lẹ̀. yìí lè fi yín lẹ̀ torí gbà tẹ́ bá da ẹ lẹ̀ sí kò ní jẹ́ tẹ̀yìn nìkan mọ́ kò ní jẹ́ tẹ̀yìn nìkan mọ́. nítorí wàá sọ yìí níwọ̀n àtẹ̀lé tó gbé. kò kàn yín o kò kàn yín ẹjọ́ ẹlẹ́jọ́ ni o kò kàn yín o ó dáa ẹ bó wà lé wa bá mi. ilẹ̀ abẹ̀bí èmi mọ ránṣẹ́ pé olóòótọ́ inú mi wá dùn pọ̀ jẹ́ mi tọ́ lágídí inú mo mọ̀ ọ̀dọ̀ dúró ni bẹ́ẹ̀ ni mo lópo omi mo lò lé ọ lórí ọ̀sàmọ̀pọ̀ rẹ̀ ọkọ rẹ̀ mo jẹ́ kò sí nǹkan kan tí mò ń ṣe nínú ilé látẹ̀kan èmi o òṣàwùmí àtàwọn òṣà mi lájọ ń dọ̀wẹ́kẹ̀ lájọ ń ṣeré pa ọmọ gbọ́ tí mò ń kọrin látẹ̀kan àwọn òòṣà mi mò ń kọrin fún wọn wá ní kokoko báyìí láàárọ̀ fàdìtì bàdìtì bá lójú ṣùgbọ́n kó lè bá àgbọ́ràn la ṣe ń tẹnu mọ́ràn fún dáadáa wí fọkọ rẹ̀ bẹ́ẹ̀ mo wí fún ọ ọkọ rẹ̀ mo fẹ́ lọ sí dákun kí ni tọkọ rẹ̀ nù mọ̀lẹ́bí tèmi kí tọkọ rẹ̀ nù mọ̀lẹ́bí tèmi àwọn mọ̀lẹ́bí mi ní ti ń ṣẹlẹ̀ láàrin wa wọ́n ti gbé wá fọkọ rẹ̀ ọkọ rẹ̀ sì ti ní kí wọ́n mọ ìyàbò míì lọ́mọ ọ̀dọ̀ tòun ní kí wọ́n gbà wọlé òun lẹ́nu àti bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ ọkọ rẹ̀ ò tó bá mi sọ̀rọ̀ ẹni mọ̀ mí ó kò mí ẹni kò mí ó mọ̀ mí ẹni bá wá mọ̀ mí tó bá kò mí ìjẹ́ ó yé tọ̀hún wípé gúdúgúdú ni mi ò fìgbà kankan túra rẹ̀ wí fún ọ ní kankan kò sí nǹkan kan tó kan nínú ọ̀rọ̀ mọ̀lẹ́bí yìí. bàbá ẹ dákun ẹ má bínú a tún ní tàbí ọmọjọ́ mẹ́jọ lọ́kọ mi ẹ dákun ẹ má bínú ìbá sọ̀rọ̀ àmọ́ bá ti ṣe níjọ́ sí tí àwọn ẹbí yín wá mo wà ń bẹ̀ mo bá sọ kò gbọ́ ni. àbẹ̀bí kò lè gbọ́. bẹ́ẹ̀ ti sọ yìí
ẹ fi ẹ dáadáa ni nígbà bá délé èyí mọ̀ bẹ́ẹ̀ ni àti ẹ̀ bá ti wọ ọ̀rọ̀ náà. bẹ́ẹ̀ ti wọ ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ti wọ ọ̀rọ̀ náà ìbá wọ ni. ọjọ́ ìfàlẹ́tì èmi ò ní ìkẹ́kẹ́ ìsàfihàn tí ń ṣe fún. èmi mọ bí tí ọkọ rẹ ti ń ṣe gá yàtọ̀ sínú ilé yín tòró lágídí sórí bí títí ń ṣe gáùn gangan ní ti lọ rèé sọ ìwà kọ imí tó bá jáde ń di rẹ̀ ìfi mú ewé esú àti ewé ọ̀sán tá a bá wá pa méjèèjì pọ̀ sọ́mọ yìí pé tọ́sọ̀ bá ti bọ́lẹ̀ pọ̀ tó bá pọ́n tó tí ọ̀rọ̀ rẹ̀ nìkan kan mú kí ni mò ń ṣe ìrà ni láti ibi fùrọ̀ òdì rẹ̀ báyìí ni ó ti rà débi ẹ̀mí rẹ̀ lẹ́lẹ́mìí bá gbà kọ́ wa gbọ́ dáadáa o ìjọ́ tọkọ rẹ̀ bá tún kú tán ilẹ̀ ò ní ìgbà ìnìkílẹ̀ ò tún kọ́ toréwé ń bẹ ọ̀gùn wà òjò àwárọ̀ pìtìpìtì níjọ́ náà lọ́hùn bọ́jọ́ bá tún wá pa òkú rẹ̀ tán bẹ́ẹ̀ tún bá lẹ́yìn bẹ́ẹ̀ sì kí ní ó tún sẹ́yọ kí ní ó tún sẹ́yọ iná ní òjòkú rẹ̀ eérú rẹ̀ lẹ́padà rọ sínú igbá kan lẹ́mọ̀ péjọ sí ìdílé yìí wí fún o ewé ń bẹ o. àmọ́ bá ti ṣe tó bá dé yìí bá sọ̀rọ̀ ẹ dákun ọkùnrin ó ṣàfẹ́ ó fẹ́ bá tèmi jẹ́. níwọ̀n àsọ̀rọ̀ ti fún ẹ̀ nínú abúlé tá a wọ̀ kọ́nù fàdé èèyàn sí orí ibú. èèyàn lásán èèyàn ojúṣe ọ̀rẹ́ mi ojú òtì ọ́ olùdarí onírònú ni nígbà máa bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ tì yóò wà pé òun ọ̀gbọ̀n sí mo wá wà láyé nu. bá dé bẹ́ẹ̀ ń kọ́kọ́ lálé ẹ̀bí olórí burúkú náà ọ̀sán náà pàgbà mi. ìyá mọ̀ pé. ó baálé mi gbolo àdà. mo fẹ́ jáde ọ̀rẹ́ mi tí mo bá sọ̀rọ̀ ọjọ́ kìíní àná sí ọ̀gbọ́ fẹ́ lọ sílé àwọn òṣàwù mi ọ̀sìn tòsí àwọn ẹbí ẹ̀ sọ pé ọ̀rọ̀ tí mo bá sọ ní kò fẹ́ gbọ́ mo máa fẹ́ jẹ́ ká mọ̀ pé màá sọ lójú ẹbí kó lè mọ̀ pé mi tọrọ sọ. ní sùúrù mo gbàgbé ń sọ fún ọ ni ọ̀rẹ́ rẹ pè mí lánàá. kí ló sọ kó ṣẹlẹ̀. ó sì kìlọ̀ fún ọ gidi ó ní gbé rẹ lòun ó bù báyìí tó sì mọ jẹrà láti dì. èmi ní palẹ̀ rìn etí obìnrin bẹ́ẹ̀ yóò gbé ogun wá ní. gbàgbé ẹ. ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ kò kàn ọ́. bó ti sọ fún mi ó ti wá yé mi tí bá fẹ́ yàgbẹ́ báyìí máa bò mọ́lẹ̀ ní kò lè rí. wá ń bí ọ̀rọ̀ lọ́rọ̀ ló ń lọ yanjú. ó dàbí pé nǹkan ń ṣe ọ́. kí ló dé. nǹkan ń ṣe ọ́. kí ló ṣẹlẹ̀. kọjá mi. síbo o ò lè dúró mi o. ẹ ò lè fà mí ọ̀rọ̀ tá a fẹ́ yanjú ọ̀rọ̀ lu ni ọ̀rọ̀ obìnrin tí ẹ. bó o bá pa mí lọ pa mí lónìí inú ilé yìí ọ̀ ní jáde inú ilé yìí. ẹ bá máa yí wúrà látà fún. kódà ọmọ kí mo lè sọ̀rọ̀ yìí. wọ́n lọ ní wúrà. tó wá yẹ kí ọ̀rẹ́ mi lágbo kábúlẹ̀ máa dà kí mo máa yanjú ẹ̀. ọ wọlé. gbàdúrà pé kọ́lọ́ yẹ kí bàbá yìí gbà ọ́. kí ni gbogbo eléyìí máa kí ni gbogbo eléyìí. I'm tired. kí ni gbogbo eléyìí. ìjọ́ òun la fẹ́ ṣe gbogbo eléyìí dà. I don't know. ìjọ́ òun la fẹ́ ṣe gbogbo eléyìí dà I don't like it. mama kí ló ń ṣẹlẹ̀ báyìí kí ni. bí wò ó tiẹ̀ mọ̀ ṣe bí wò ó tiẹ̀ sí mọ̀ wọ́n ti mọ àbúrò bàbá mi ọmọ àbúrò bàbá mi ní agídí ni páàgùn ní máa ń dà láàmú mo sọ. mama èmi ò ní páàgùn ọ̀dà mi láàmú o ṣé ẹ wá rí páàgùn tí ń dà mí láàmú ń fi hàn yín ṣé ẹ tí ì mọ̀ kankan ni gbogbo àwọn tí bẹ́ẹ̀ nílùú yìí sì mọ̀ pé páàgùn ń dà mí láàmú ṣé ẹ rí páàgùn ẹ mọ̀ jẹ́ ń dọ́ṣẹ́ wò lára yín o èmi ní ẹ kápọ̀ kẹ́ ẹ kẹ́dà kẹ́ ẹ nìṣó ń gbọ́ agijù kẹ́ ẹ wá rẹ̀ sọdẹ ǹjẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ mi ti wí. ẹ wá lẹ́ẹ̀ fẹ́ mọ tí ń dún mọ̀wúrú nù gbọ́ bọ́bá jáde sí ṣé ẹ lè dúró mo ní ṣé ẹ lè dúró ń tẹ̀mí wíwù tí ẹ bá ṣe tí ẹ bá gbé òsàn. Abike, I don't like all this. I don't just like all this. Mama, mo náà mo sójà lẹ́kọ̀ọ́. Sójà ni o. Àwọn òjò máa kó wọn wá láti kọ̀. Sójà ló máa yanjú ẹ̀. Ìwọ fẹ́ lọ rè kó sójà wàá bẹ̀ mí ń bí. Ó ti dáa báwọn. So o tí ì rí bí tí a sọ tí kakí ti ń lẹ̀ mọ́ra sójà rí. Tí sójà ti ń ya wèrè. Kì í ṣe wèrè eléré o. Ọ̀gbọ́n nípa ìtàn.
Jọ̀ǹkúlùjọ. Mama. Jọ̀ǹkúlùjọ. Mama ẹ fẹ́ balẹ̀. Ẹsẹ̀ ṣe bẹ̀rẹ̀. Mami, ẹja máa lọ ọ̀dọ̀ mi, ẹja máa lọ ọ̀dọ̀ mi. Mama Èkó la ti wá o. Àbíkẹ́. Mami. Èmi ò fi pa á. Ẹ má fọwọ́ bò ń lẹ́nu o. Ẹnu tẹ́ ẹ fọwọ́ bò ń. Ẹ mà wọ́n tẹ̀mí sí kí lóòrọ̀. Ẹ má fọwọ́ bò ń lẹ́nu o. Ẹ má mọ̀ sí torí pé ẹjẹ́ àbúrò bàbá mi ní nǹkan ò lè ṣe. Mẹ́wàá lè ṣe. Mẹ́wàá lè ṣẹlẹ̀. Ǹjẹ́ ká ẹ mọ tó ń pèlè wí àtọ̀ ògùn. Pẹ́wẹ́ ń bẹ ògùn sí wà. Ṣáwù mi wo lẹ̀ ń wá kí? Ṣáwù mi wo lẹ̀? Pípa àgùn mi bá tọ́ bá sọ ẹ̀yìn gan wò. Ẹ lè mọ́ délé dẹ́ fi ṣe yẹn jẹ. Ní kí ni? Eléyìí ló lọ owó lọ rẹ̀ kó sójà wá. Ẹ jẹ́ kó sójà wá. Ṣé ẹ mọ̀ tó dán kúlú dán yóò mọ̀ dán kúlú dán lọ ni. Kí la ti ń sọ ògùn? Ògùn táwa bá ṣà tí ọba jẹ́ á jẹ́ pé ewé rẹ̀ kú kan bí ibo. Ẹbí mo mọ tí mo fẹ́ fọwọ́ ọ̀tún já mo sì mọ tí mo fẹ́ fòsì wà lẹ́gbò. Ẹ bà mí bẹ̀ dán kúlú dán ní ìparí iṣẹ́ rẹ̀. Kò sí ní tí ò ní àyídà, kò sí ní tí ò ní àtúnṣe láyé yìí. Torí kílẹ̀ ò lè bá a rí olùgbèjà ló ṣe dókè, nítorí kókè ò lè bá a rí nǹkan ní sí ló ṣe dálẹ̀. Ó wá fi agbedegbede méjì ayé ó wá fi tẹ̀kún gbogbo ẹ̀. Ó ti yọ ibẹ̀ ní gbogbo tó dá ti ní. Ó ti rí pé ayé pé méjì Ọlọ́run Olódùmarè ó ṣe dáadáa fún wọn. Ó ti yọ báwọn. Àtúnṣe wà lórí ọ̀rọ̀ rẹ̀. Àtúnṣe wà lórí ọ̀rọ̀ rẹ̀. Sórí òòṣà agbèjọ́ mọ̀ pé káwọ́ mi ló wà bó tilẹ̀ jẹ́ pé àbúrò mi ní náwó sí i. Káwọ́ mi náà ló yí wà. Wọ́n bá àbúrò mi sọ̀rọ̀. Ó ti yé ọba wọn bá sọ̀rọ̀. Yóò wẹ́ lómi tí ó ṣe yí ọ. Ẹ ṣé bàbá, ẹ ṣé. Àgbàyàn adalẹ bàbá. Inú mi dùn bẹ ṣe fi lọ́kàn balẹ̀ pé ẹ bá mi wá àtúnṣe sí tí mi nílé gbé òṣàgbéjò. Ẹ ṣé bàbá, ẹ ṣé bàbá. Ẹ ṣeun. Ẹ ṣeun. Àbọ̀ Èkó wá ń kọ́. Bàbá gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ náà ni kò jẹ́ kí n lè kórajọ láti wá rí yín. Mi ò jẹ́ olówó gbà lẹ́nu mọ́sìn. Bẹ́ẹ̀ ni bàbá. ATM rẹ̀ ò ló sojú ẹ̀ délẹ̀. Màá ṣàtúnṣe. Ẹ máa ṣọ́ra. Màá ṣàtúnṣe. Ẹ ṣé bàbá. Owó tí ìgbọràn ó sọ̀jọ̀ ẹ̀bọ̀ òru lọ wọ́n náà wo nǹkan tó kó mi sí báyìí wo nǹkan tó kó mi sí Ayọ̀délé láti 7 days ago aṣọ kan ni mò ń wọ̀ kiri òun ló fà á tí ìyá ò lè tẹ̀lé wa jáde nísìn ṣé bíbá ìwà jẹ́bi tó lè wá ìgbà mélòó ló ti sọ pé ó fẹ́ wá mo ní kó má wá sílùú yìí wo nǹkan tó kó mi sí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí lẹ́kọ̀ọ́ iṣẹ́ ó ti dúró kalẹ̀ onísọnù ni wọ́n mọ yìí o onísọnù ni ẹ o 7 days kò ṣẹlẹ̀ sí mi rí aṣọ kan ni mò ń wọ̀ kiri ìlú kan. ẹ gbọ́ tèmi náà. kò sí kí ló fẹ́ sọ. Ayọ̀ ni mo mú wá bá grandma òun ló sọ pé òun fẹ́ rí grandma. Why don't you tell me after you know all this ibi báyìí mo sọ fún ẹ pé kò yẹ kó wá. mo fẹ́ nọ́mbà yín mo fẹ́ sọ fún yín kó nọ́mbà yín wà ní kébù mi. mo ní kí n gbà táwọn bọ̀ mo ní kí n kàn sáré yà sí grandma kí n tẹ́. lò wá lè pè yẹ ẹ ṣé bó yẹ kó pè yẹ ẹ. ìyá dáhùn jẹ́ àlọ́. Bàbá mi. N tó wù mí lọ́kàn mi ni mo rán yín. Ẹ̀fọ́ tó tutù tó ń lẹ̀ lọ́wọ́. Ó ti yé yín mo fẹ́ jẹ nǹkan ìbílẹ̀ tó ta lẹ́nu. Ẹ ti gbọ́? Ìníkẹ́ ẹ bá ń fẹ́ wá. Ó ti yé yín báwọn. Bàbá mi, ṣé oko tí ajílété ni ká lọ ní tàbí ti òkè ọ̀dàn? Àbókò tí wájú lọ́hùn. Oko tòsí ní kẹ́ ẹ lọ o. Mo rán yín lọ́nà jíjìn. Ẹ gbọ́ oko tòsí ní kẹ́ ẹ lọ. Ẹ yà lọ kẹ́ ẹ dé o. Ẹ á bá yín jẹ ewé bẹ́sẹ̀ gbọ́. Ẹ fọkàn balẹ̀. Ẹ jẹ lónìí bàbá ti dé. Adéta. Aré Èkó. Ṣé dáadáa ni? Gbogbo ilé ń kọ́. Ọ̀dà. Ẹ dúró dè wá àwọn náà ń bọ̀ o. Ní pẹ́ dé á bá yín kú kọ́ bó kú. Ẹ má pè bàbá. Ọ̀rọ̀ tó mú wá bá mi ẹja ni kì í sàkàn. Ọgbọ́ àbúrò mi fárígádé lẹ̀ ọ̀hún náà fi dandan kó gbé. Bàbá ìgbó ṣá ẹ dákun bàbá ìṣàánú mi. Dáàdì ẹ ti fi mí lọ́kàn balẹ̀ pé ẹ máa bá mi ṣe kíní gbé mi ní gbé òṣà. Ẹ ṣàánú mi dáàdì ẹ ṣàánú mi. Ṣé wọ́n jẹ́ ṣẹ́ fún ọ ní ṣọ́ọ̀ṣì? Dáàdì wọn jẹ́ fún mi ṣọ́ọ̀ṣì báwo lè ṣe expect máa gbóṣà jó kiri ìlú. Èmi ò rí gbóṣà o. Orin wo ló fẹ́ kí n kọ sí Gbejo?
wà ókè láti ẹjọ́ ronú sí dáadáa o ti bọ̀ àbá tí mo lè dá ọ mo ti dá òun ronú sí dáadáa. dádì ọgbọ́. dádì òṣàkìtì wọn gbọ́dọ̀ mi gbọ́dọ̀ dádì. kí ló ṣẹlẹ̀ tó yẹ pé mi nìkan ló pè kó fẹ́ rí bàbá ẹ̀ ńkọ́. mọ́mí ẹ̀ wọ́n dádì ń bínú wọ́n ń bínú ẹ̀yin nìkan náà mo lè bá sọ̀rọ̀ tó lè wọ̀ ní létí. ó dáa ṣóòsì tó fi wá pè mí pé a fẹ́ sọ̀rọ̀ kí la fẹ́ sọ. mami ó wà nǹkan kan ló ń bà mí ló jẹ́ ń dẹ́rù bà mí. ọkọ mi ẹrù kẹ kí ló tún kù tó lè bẹ́ẹ̀ lẹ́rù kọjá ẹbọ tó ní kó wá gbé ṣé nǹkan mi tún wà lẹ́yìn ẹ̀ ni. eléyìí ó ju ọ̀rọ̀ ẹbọ gbígbé lọ ó ju ọ̀rọ̀ ẹbọ gbígbé lọ. ẹ̀mí àti ayọ̀lá sun adẹjọ́ lálá kan náà màmí kò dín kò dẹ̀ lé. ẹ̀yin méjèèjì ẹjọ́ sùn ẹjọ́ wá sí màlá kan náà ẹ báwo làlá náà ṣe lọ. Òòṣà 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 òòṣà. ẹ má fòyà wàhálà tẹ́yin méjèèjì kóra yín sí ọ̀nà àbáyọ yín ọwọ́ yín ló wà. Gbejo òòṣà Gbejo Gbejo. ọ̀nà àbáyọ tí mo fẹ́ kó wà lọ́wọ́ yín ẹ lọ wá obìnrin tí ò tí ì bàlágà tí ò tí ì mọkùnrin kó wọlé òòṣà ló bá tán. ẹ má bẹ̀rù. òòṣà. tó bá wá rí bẹ́ẹ̀ ṣebí virgin làwọn abáyé. bẹ́ẹ̀ ni màmí. ìwọ la fẹ́ wá virgin sí. ayọ̀ sọ fún mi gbà kan rí pé virgin lòun mi ì dẹ̀ fọwọ́ kan láti gbà yẹn mi ì sí láṣọ wò láti gbà yẹn. Are you sure of that? bẹ́ẹ̀ ni mọ́mí I'm sure. ó sọ fún mi pé virgin lòun ìwọ náà dẹ̀ mistakenly touch ẹ̀ láti jọ ẹ̀. 100% sure ma. ó ti da ibi tá a fẹ́ gbòbì sí òbí tí lálẹ́ òun ní kíákíá kó tètè lọ báyọ̀ kó tẹ́ nínú kó bẹ́ẹ̀ pé kó jọ kó bá wa ṣe because ní option me than now you understand. okay ma. ó yá tètè ní kíákíá tètè lọ yọjú sáyọ̀ ṣùgbọ́n jẹ́ kí mi náà máa lọ dádì ẹ̀ ti lè máa wá mi ń sìn tètè yọjú sáyọ̀ má padà sílé ìwọ máa lọ báyìí. Wo lẹ gbé wo ẹ mọ wo ni yóò fi wà yìí ẹ wò pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tá a ti ń sọ látòrò ẹ dákun torí Ọlọ́run mo fi lédùn àbẹ̀yìn ẹ má jẹ́ ká nìkan kó mọ̀ pé mi mo sọ fún yín o. àǹtí ẹ̀fìn yẹn lẹ́ẹ̀kọ́ sẹ́yìn bọ̀dọ̀ tó máa mọ̀ a ti ṣe findings a ti mọ̀ pé ẹ̀yin náà lẹ́nu yín bò tẹ́lẹ̀ bá wà rìnrìn àjò yẹn ẹ get kò sẹ́ni kan tá a máa sọ fún yẹn má wọrí. nígbà tí wàá mọ̀ pé mi tẹ́ ẹ rí ilé òsàn ó bá dà òwúrọ̀ la wọ́n mú un débẹ̀. àárọ̀ la. àmọ́ èèwọ̀ kan ṣoṣo ló wá wà ń bẹ̀ o. èèwọ̀ wo ló wá wà ń bẹ̀. àǹtí ẹ fi wọlé. baby calm down now. stop now iṣẹ́ rí èmi mo ṣe wà mi believe ní gbogbo ìwọ ìkíní kan mi believe ní gbogbo ẹ̀. babe calm down jẹ́ kó sọ ìwọ tó wà ń bẹ̀ fún wa. stop now ìwọ wo ló wà ń bẹ̀ ọmọ ìlú yìí ni mo jẹ́ ìwọ wo ló fẹ́ wà ń bẹ̀ o lè mọ̀ ìlú mi jù mí lọ àǹtí ẹ má wọrí jàre ẹ fi wọlé ẹ fi wọlé. kódà kò sí wàhálà ọ̀la bí táìmù wo ni. ìwálé ìlú ọ̀la láàárọ̀ àbí bí táìmù wo gan. àsìkò àkókò aago mẹ́wàá ni. aago mẹ́wàá àǹtí a máa wá láago mẹ́wàá. ẹ má dá lóhùn jàre aago mẹ́wàá ti pẹ́ jù ẹ jọ ṣáà lè tètè lọ ni tó fẹ́ ju sínú ìlú yìí ni ó fẹ́ ju síbí ni. ààrẹ èkó kí ló dé tó jẹ́ pé yẹn ààrẹ èkó bí kẹ́ mọ̀ kánjú ẹ ṣe ní sùúrù aago mẹ́wàá ọjà ọkọ mi ló dáa. àti gbọ́ ṣe gbọ́. ẹ mọ̀ kánjú aago mẹ́wàá ti wá pẹ́ jù. Òòṣà 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 Gbejo 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 òòṣà Gbejo yeye Gbejo òòṣà Gbejo Gbejo òòṣà tó mọ nílé àtàlejò lẹ́rù bọ̀wọ̀dé àtàgbà lẹ́rù òòṣà Gbejo. Àpàtàbà bàbá rà òòṣà ilé wa ni ó ṣe ní Gbejo ó gbọ́dọ̀ Gbejo 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 Gbejo
òṣà Gbejo 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 àkọsẹ ní Gbejo Gbejo fìdí irú mọ́lẹ̀ torí o ẹbọra Gbejo 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 òṣà 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 Gbejo 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 òṣà Gbejo. Yeah, 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 yeah. Yeah, yeah, yeah. Oh, tó máa fi gàngàn fà. Oh, mi ò tó máa fi gàngàn fà. Láì mọ̀ gbọ́n tó bẹ̀rẹ̀ yẹn fà. Ṣé ẹ rí iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ní lóòótọ́ tí ò ṣe fi ràn ọmọ ẹ̀yìn ṣùgbọ́n dá èmi lójú wípé tẹ́ ẹ bá débẹ̀ ẹ̀yin lẹ́ borí ẹ jẹ́ kó mọ̀ wípé ẹ sí nínú obìnrin o ọkùnrin mẹ́ta ni ẹ lọ bá ẹ dábẹ̀ rú ẹ dábẹ̀ rú. Asúkété pé arọ̀ kété pé awọ ilé ìlà ìwọ Ṣàgbéǹjò ó yá gbé bàbá mi dìde. Rírọ̀ ní rọdẹ tútù tuntun báyìí ní tẹja lálẹ́ odò kó máa ròyìn kó ròyìn pẹ̀sẹ̀ kó ròyìn pẹ̀sẹ̀. ẹ má mà já filosofi yẹn sùn. ẹyẹ kíkì bàbá kí ni tí bàbá fún àwọn bàbá òfin ṣe dé o. Mami kí ni tí bàbá kó máa sè é kó ròyìn pẹ̀sẹ̀. Bàbá nǹkan ti yàgbà. Yàgbà. Akíndé kó ti má fi yàgbà gbogbo ti fi yọ. Mami. Yàgbà bàbá. Mami. Ẹ ti dá. Mami, kí lẹ mọ̀ tó ṣe wọ́n? Mọ́tò! Ibẹ̀ yìí yẹ bí aṣọ ìbọ̀fẹ́. Apanimáwàdù. Ó lọ́kìkí ọ̀run. Ògbọ́n gbogbo mo sọdún kọ̀ọ̀kan. Etí káyé lọ́kọ̀ tá a pè wá. Àjàkáyé lọ́kọ̀ tá a pè Ṣàngó. Òhógùdù lọ́kọ̀ tá a pè Yorùbá ayé. Gbogbo yìí lẹ darapọ̀. Ẹni àwọn bá ràn mí lọ́wọ́. Nígbà tẹ́ bá lọ Ṣàngó lọ́wọ́. Kí lẹ bá ṣe? Ẹ̀rọ pẹ̀ṣẹ̀. Kọ́rọ̀ pẹ̀ṣẹ̀. Kọ́rọ̀ pẹ̀ṣẹ̀. Ní ti jẹ́ kí ni tó sáyẹ̀sì rẹ tẹ́lẹ̀. Ìyá àgbà ẹ̀jẹ̀ ń gẹ́wọ́. Akọ ògbóná ni. Àní ẹ̀jẹ̀ ń gẹ́wọ́. Aṣọ ṣọ. Mo ti ṣe àwọn ọmọdé. Àwọn ọmọ wo? Àwọn ọmọdé mo ṣe wọ́n. Ẹ wo grandma ẹ fi wọn lẹ ẹ kò dìgbà tó bá jẹ́wọ́ ṣe ni gbogbo nǹkan tó ń ṣe gbogbo ẹ la wá mọ̀. grandma ẹ wo wọ́n ṣèwà gidigidi gan ni o because. ọ̀run yàbọ̀ ni ọ̀rọ̀ ẹnìkan ṣoṣo kọ́ n tó bá dé bá bọ́yà dé ebi gbogbo ọlọ́yà ní í ṣe Ọ̀ṣàfúnkẹ́ o Ọ̀ṣàtọ́lá Ọ̀ṣàgbèmí ẹ̀yin ó ti dábàá ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo èmi mo bí yín ìyá yín ló sì bí yín fún mi béèyàn bá kọ̀ tí ò gbé Ọ̀ṣàgbéǹjó àwọn bàbá mi jó ẹ dákun kí ni ó ṣẹlẹ̀ sí. Ọ̀ṣàgbéǹjó ni ó ṣèdájọ́ rẹ̀. Ọ̀ṣàgbéǹjó ni ó ṣèdájọ́ rẹ̀. bẹ́ẹ̀ni. n tẹ́ fi yé mi ni wípé àbúrò mi ẹ̀jẹ̀ mi ọmọ ìyá mi tó kọ̀ tí ò gbé Ọ̀ṣàgbéǹjó jó ẹ dákun kí ló ṣẹlẹ̀ sí o. ó sínrin ni wọ́n ṣe gángan ó ya wèrè ni.
ọmọ ìkáriláyé ó síwín ìṣe gágàgà ó sì ya wèrè orí yín pé ẹ wọlé ẹ̀gbọ́n yín ya wèrè ẹ̀gbọ́n wọn ya wèrè ó síwín ìtúnṣe gágàgà mọ́rù ń lo oògùn ẹrù ọ̀rọ̀ tí ń ṣogójì ní ṣọ̀run ntó bá ti dé bá bọ́yá dé gbogbo ọlọ́yà ní ìṣe ẹ gbọ́ mi lọ́kùnrin yín o ẹ sì gbọ́ mi lóbìnrin ẹ gbọ́ mi lọ́mọdé ẹ gbọ́ mi lágbàlagbà èyíkéyìí nínú yín tẹ́mi bá ti pè kó wá gbé òòṣà gbẹ́njú àwọn bàbá mi kó gbẹ́jọ́ tó bá kọ̀ tí ò bá gbẹ́jọ́ epo pupa ní baṣọ funfun jẹ́ o omi ní ìbàrọ̀ jẹ́ ẹ̀rọ sùn tẹ̀ ń wò ó ìní bàgbá jẹ́ ìṣọmọdé ni ìṣàgbàlagbà ni tó bá ti kọ̀ tí ò gbé òòṣà gbẹ́njó àwọn bàbá mi jó ń tó ṣẹlẹ̀ sábúrò mi ẹ̀jẹ̀ ọmọ ṣẹlẹ̀ sí i èyí tí mo wá wí ọ̀dọ̀rọ̀ gbó ọ̀rọ̀ ṣẹ́ wọn ìwọ̀n ìwọlẹ̀ ń tó ṣàbọ̀yà ni. mama ẹ wo ẹ dalé o ẹ fi wọn lẹ̀ ṣé kò tán ṣé gbogbo agbára tẹ fẹ́ fi mú àwọn sójà mi rè ó yẹ máa fagbára mú àwọn sójà ẹ máa fagbára yín mú àwọn sójà ṣìkàṣìkà kó máa rántí ọjọ́ ọ̀la ẹ fẹ́ bà ayé àwọn ọmọ mi jẹ́ ọ fẹ́ bà ayé àwọn ọmọ mi jẹ́ ẹ wo ẹ fi wọn sílẹ̀ ẹ fi wọn sílẹ̀. ọlọ́wọ́ mú yín. wò mí. o fẹ́ ṣàwọn ọmọ mi léṣe fún mi. ẹgbà mí ayé. àkókò ayé lé. Mama, ẹ fọkàn yín balẹ̀. Ẹ wò àbíkẹ́ ẹja máa lọ ẹja máa lọ ó ti kó tiẹ̀ ní. Iye ẹ̀ṣẹ̀ ló jẹ́. Ṣé bí ẹjọ́ ọjọ́ kan ló jẹ́ ọjà? Ṣé kò tán kúkú ẹ̀? Ìwé ẹ̀yà ìyá ọ̀gbẹ́ tí mo jọ ìyá òòṣà tó mọ nílé àtàlejò lẹ́rù ọmọdé àtàgbà lẹ́rù òòṣà Gbejo. Pàtàbà bàbá yá òòṣà ilé wọn ni ó ṣe ní Gbejo ó gbọ́dọ̀ Gbejo 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 òòṣà Gbejo 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 ó ṣe ní Gbejo Gbejo. Fíjì mọ́lẹ̀ torí o ẹ̀bọ̀ra Gbejo 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 Gbejo. Gbejo Gbejo Gbejo.